kí àwọn ará lè. Ẹ káalẹ́ o, kí gbogbo ọmọ Ọ̀yọ́ state pátápátá pàápàá jùlọ Ọ̀yọ́ north àti gbogbo àwọn ará ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń gbọ́ mi lálẹ́. Orúkọ tèmi ní Abdulfatai Omotayo Ìṣọ̀lá Buhari. Ẹ ṣé mo dúpẹ́ o. Ìṣọ̀lá ó dà pé àwọn òbẹ́ gbọ́ Ìṣọ̀lá tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ agbólálẹ̀. Mo kíra mi tán ni. tó mo sọ fún ilé kan sẹ́nẹ́tọ̀ pé lásìkò tí ń ta wà báyìí lálẹ́ ta wà báyìí ẹlẹ́gbẹ́ àwa nìkan là ń ṣiṣẹ́ kẹ́tì mọ̀ pé àwọn èèyàn ń gbọ́ yín dáadáa àwọn ọ̀gbẹ́ yìí sì ti wà lẹ́tọ̀ pọ̀ fún yín. Ọlọ́run fún mi sọ. tó ẹ̀jẹ̀ kọ́kọ́ ṣe ẹ̀jẹ̀ kọ́kọ́ bèèrè lọ́wọ́ yín tó àti wọnú agbami ètò torí pé àríkà ẹ̀kọ́ àwọn èèyàn tó pọ̀ rẹpẹtẹ wa tó gbogbo yín tẹ̀ tẹ̀yìn sẹ́nitọ̀ náà kí yín tó ẹja bẹ̀rẹ̀ káàtì ẹ̀kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọbìnrin tí ń dààmú yín ní chamber níbo ni ní ìbò lọmọbìnrin ìbò lẹ fọ̀rọ̀ wọn di. Ìgbà ọba dùn mọ́ mi díẹ̀ ká fọ̀rọ̀ tí ń bẹ ní kóòtù lẹ̀ àmọ́ tí wọ́n bá fẹ́ gbọ́ díẹ̀ mo lè rọra ṣàlàyé fún ẹ. ààyè yín ni. àyè ìsọpá yẹn wà kọ́ bá like I said ọ̀rọ̀ ń bẹ ní kóòtù wọ́n dẹ̀ ti lẹ́nu kankan wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ mọ́ àmọ́ tí ń bẹ ń bẹ ní pé ọ wà ní suspension for now procedure fún suspension yẹn all right kò right ẹ̀jẹ̀ àfilẹ̀ fún kóòtù kí kóòtù ọjọ́ ìyẹn opinion individual ó vary látọ̀dọ̀ one person sí another. Ẹ̀kẹta ẹni wípé tí wọ́n bá ti lè take a decision ní kóòtù kan nínú chamber ọ̀fẹ́ o tí wọ́n bá ti lè lu gava yẹn ọba ẹni lórí rẹ̀. So and it's very unparliamentarian kò wá jáde kò lọ máa condemn institution yẹn kìí ṣe Natasha, institution yẹn kìí ṣe Akpabio, kódà kìí ṣe Omotayo Buhari. It's an institution tó tó pé legacy ni ti ń bẹ fún gbogbo òlú pátápátá. So kí n má bàa dogun pé mo lùfin ọ̀rọ̀ ń bẹ ní court wọ́n dẹ̀ tẹ́ ń dẹ́rì kankan gbọ́dọ̀ sọ̀rọ̀. ẹ mọ tó jẹ́ ń béèrè àwọn èèyàn sọ pé gbàtọ́rọ̀ rẹ̀ ti délẹ̀ pé ẹ̀yin sẹ́nétọ̀ fẹ́ ṣe nǹkan dáadáa fẹ́ jókòó kẹ́ ṣe nǹkan dáadáa mọ́ lórí ọ̀rọ̀ òdì pé ọ̀rọ̀ Natasha ni everywhere lójà bí yín. Ọ ń sọ̀rọ̀ social media nìyẹn ọ sọ̀rọ̀ chamber nígbà tó ọmọ procedure wa àmọ́ òótọ́ ni ọ̀rọ̀ rẹ̀ gbàkègbàgàn káàkiri gbogbo àgbáyé lórí social media ìyẹn ní kankan ṣe pẹ̀lú àwa iṣẹ́ tiwa ọ ń lọ nínú chamber procedure dẹ̀ ń lọ ọ̀gẹ́ ti pọ̀ jẹ́ àmọ́ wípé ọ̀rọ̀ rẹ̀ nìkan là ń discuss nínú chamber yẹn àná it's not true kì í ṣètò àmọ́ ọ̀rọ̀ rẹ̀ gbàgbáyé yẹ́sẹ̀ ní Nàìjíríà nìkan gan ebi lágbàáyé mo sọ Al Jazeera ń gbé BBC ń gbé CNN ń gbé so accusation tó ṣe yẹn ọ̀rọ̀ ó lágbára tó sọ pé yọ attract gbogbo àgbáyé so n tó jókòó orí bẹ́ẹ̀ ni ẹgbà kò ní kankan sí pẹ̀lú procedure tí wọ́n nínú chamber. Senator Buhari 10th Senate láwàáyé ìbọlẹ̀ bá ọ̀rọ̀ Nàìjíríà dé. Ààrẹ Nàìjíríà ń lọ dáadáa. ìbọlẹ̀ bá dé. Ó ń lọ dáadáa. ìbò ló dé dúró. Ibo ló ti bẹ̀rẹ̀. Ibo la wà. Ògbómọ̀ṣọ́. Níbo la ń lọ. Nítorí ẹ̀ ń sọ̀rọ̀ lẹ̀ sórí ààrẹ mọ́wọ́ bí ọ ń lọ àgbẹ̀dẹ̀ ń tẹ́ ló ń báyìí. Nítorí fẹ́ sọ fún mi ni pé nǹkan le ó dẹ̀ yé mi ọ̀rọ̀ mi yẹ sórí gbogbo tí ọba dá ìmọ̀ lè mi mo absolutely agree pẹ̀lú rẹ̀ wípé nǹkan le báwo ìbò máa sọ kíní kan pé there is light at the end of the tunnel ní tí mo rí ní sórí nínú oṣù kejì ọdún yìí mo lọ sí Ghana ìgbà tí mo dé Ghana ọ̀kẹ́ ti pọ̀ jẹ́ wọ́n á rántí ilé pé ó so gbogbo nǹkan yìí náà gbogbo òbíkíbi ni bọ́ọ̀lù just one bọ́ọ̀lù dọ̀kúnnú 10 cedi ọ̀rá mọ́ nígbà tí mo fi gbẹ́dẹ̀ tó ń lọ́dà school 5 peso ọ̀rá ń rà 1 cedi ọwọ́ pátápátá but 10 cedi ọ̀rá mọ́ 10 gbọ́dọ̀ jẹ́ ti fẹ́ẹ́ dọ̀kúnnú 10 cedi so which means things generally ó lé ní gbogbo àgbáyé kí ló dé jẹ́ kó lé àwọn senseless war tá à ń jà kí South Korea Lebanon
kilo kore àwọn Syria all sort of war so ó jẹ́ kí nǹkan ó lè káàkiri àgbáyé cost of living tí ó bá dẹ̀ ti sí peace nǹkan máa lọ òkè ni. Now back to Nigeria tó o bá watch out ní àárín kan bẹ́ẹ̀ owó dọ́là ó bẹ̀rẹ̀ sí lókè ó yẹ jẹ́ pé yọ wọ 2000 àmọ́ ní ìsìn ó tún ti nose dive wálẹ̀ tó bá dẹ̀ ti ń wálẹ̀ sí bẹ́ẹ̀ ni nǹkan yóò máa rọrùn díẹ̀díẹ̀ like I said ó rọ̀fù díẹ̀ ní ìsìn but lágbára Ọlọ́run the rate bí wọ́n ṣe tó àwọn tí yóò mú nǹkan ṣe dáadáa ó lè pẹ́ ni àmọ́ àpàdà débẹ̀ lágbára Ọlọ́run tí kò fi rọrùn. Ẹ sọ̀rọ̀ global economy ẹ fi compare Nàìjíríà mọ̀ bá yọ subsidy. Bẹ́ẹ̀ni. Ààrẹ yọ subsidy kan wọ́n kó fáwọn gómìnà. Bẹ́ẹ̀ni. Sáwọn gómìnà ṣe lójú tí ṣe wọ́n náwó yẹn bó ṣe yẹ kan náà. Àwọn kan náà àwọn kan náà gbàdé jésù kìnìkan fún ẹ. Ibi tí ẹ̀yin aráàlú náà ti kọ́ mi yẹn inú mi dùn tó sọ pé ààrẹ kú fáwọn gómìnà. Àwọn stéètì kọ̀ọ̀kan tẹ́ bá ti rí i pé ẹ̀rí nǹkan tó jọjú tí wọ́n fi ṣe ẹ voice out ìlú wa ní ẹ sọ̀rọ̀ in fact kìnìkan bẹ tó ń pè ní check and balance ẹ lè màmá jẹ́ kí àwọn kọ̀ọ̀kan sọ níbi ẹ bá sọ sí ibẹ̀ ká kù sí kìnìkan bẹ tó ń pè ní check and balance pé ẹ fi lè tọpinpin pé owó subsidy wa èyí tí wọ́n fi ṣe lọ́dọ̀ tiwa ni you ask questions àmọ́ tí kálukú bá káwọ́ gbéra pé nǹkan kan kó bí mi ìfẹ́ ṣe lágbájá ìfẹ́ ṣe kíní ó ní moral justification láti gbọ́n tí Tolú sọ lẹ́ẹ̀kan ó ní látijọ́ tí ọ̀rọ̀ Natasha ti bẹ̀rẹ̀ àwọn òsè kankan mọ́ ọ̀sọ̀ tiẹ̀. ẹ táwọn èèyàn sọ la. ìwọ lọ sọ fún mi. ok tó ẹja wọlé bá ẹja sòṣèlú díẹ̀ ẹ sì pàdé kan ní Òkè Ògùn ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn. lọ́jọ́ sátidé. bẹ́ẹ̀ àti ìpín wà tẹ parí pàdé kan àwọn interview yín tẹ bá àwọn oníròyìn sọ. bẹ́ẹ̀ àlejò pé méjọ́ lè nípa tí ẹ sọ nípàdé yẹn ni bí power sì máa shift bí àwọn zónù míì yóò sì di gómìnà. bẹ́ẹ̀ afẹ́kẹ́ báwọn ará adé sọ̀rọ̀ kí ni conclusion yín pàápàá jùlọ nínú ẹgbẹ́ APC ṣe hàn pé nínú ẹgbẹ́ yín lẹ ti ṣèpàdé yẹn ẹgbẹ́ míì tún wà so ẹ kọ́ra brief wa. wọ́n níbi ìpàdé wa èmi kí mo sọ̀rọ̀ àwọn leaders wa mẹ́rin lọ sọ̀rọ̀ tí wọ́n lè sọ̀rọ̀ lọ́wọ́ náà bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ tó sọ̀rọ̀ Senator General Primo Yusuf olókòkò sọ̀rọ̀ tó la ọ̀rọ̀ mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ yẹn Barrister Adébáyọ̀ Shitu òun náà sọ̀rọ̀ lọ́wọ́ náà bẹ́ẹ̀ Rẹ̀mí Ọláníyẹn òun náà sọ̀rọ̀ lọ́wọ́ náà bẹ́ẹ̀ pé nígbà tá a wá parí ìpàdé táwọn oníròyìn bíi èmi léèrè pé ṣé mo agree pẹ̀lú wọn máa sọ wọn pẹ̀lú àwọn leaders wa nìyẹn aspiration ní pé a fẹ́ jẹ gómìnà pé kó kúrò ní Ìbàdàn ọ̀nà mẹ́rin ni o mo ti sọ nítorí yẹn ohun àkọ́kọ́ persuasion nítorí persuasion yìí ni pé ẹ appeal sí àwọn tó ní figure mo wá go further láti explain fún wọn ní figure èmi kí mo manufacture INEC figure ni pé as of the last election tá a ṣe ní 2023 51% in Ibadan 22% in Òkè Ògùn 18% in Ògbómọ̀ṣọ́ zone Ògbómọ̀ṣọ́ zone including Ògùnlú àti Sùúrùlérè nìyẹn 6% in Ọ̀yọ́ 3% in Ìbàràpá tó bá hàjẹ́ pọ̀ afọ ní 100%. So which means gbogbo other zone pátápátá tẹ bá tiẹ̀ papọ̀ 100% 49% ní there's still 2% deficit. So what you do ìlú tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ní 2023 pẹ̀lú Southwest tọ́lọ̀ ń fún wa nígbà tí president wa jáde tó bá ṣe pé north tí wọ́n bá lọ wo voting strength wọn kò sí tí a lè ṣe àlè mú wọn tábà láàmú ìdìbò nígbàgbà àmọ́ a àpíìlì sí sentiment wọn a àpíìlì fún lò ẹni àjọjú odò tẹnìkan ọba yóò náà nígbà wọn nìkan bá ń kó kìmíkìmí kìmí ẹ jẹ́ káwa náà ò ṣe ní Southwest wọ́n wá ágì yìí pé ẹbí Ọbásanjọ́ ti ṣe àní nígbà tó Ọbásanjọ́ fi ṣe ẹ̀yin lẹ mọ́ Ọbásanjọ́ wá
ẹ kàn jókòó ní àwọn generals ẹ nítorí pé ẹ fẹ́ fi kanta June 12 ní pé ká má bàa sọ̀rọ̀ lẹ́ẹ̀fi ṣe di pé Olúfàlàyé àti Ọbásanjọ́ contest head or tail it would have been it from the south. àmọ́ ńgbà tí kinní yẹn ti ń lọ those Jonathan wà ní accident ní 2027 ńgbà tí Yar'Adua kú ńgbà tó dẹ̀ di 2003 tí Buhari ti ṣe 8 years negotiation ti persuasion la ṣe mo kún ara àwọn tó ṣe yí pé nígbà tá a bẹ̀rẹ̀ mo máa tẹ̀lé ààrẹ nínú bàálù rẹ̀ lọ káàkiri èmi ò mọ tó Haúsá. ìyẹn Tinubu. bẹ́ẹ̀ni adọ́bọ̀ọ́chí mo lọ Kánò ẹni mo sàkóńra àwọn tí ma tẹ tó yẹ pé appeal à ń ṣe bàmọ́ gbàgbé kí ni vital information kan kó tó dìgbà yẹn Aṣíwájú ti dà mí síwájú kìlómítà dà síwájú Buhari ti sunkún tó sọ pé òun ò tiẹ̀ contest election kankan bẹ́ẹ̀ mọ́ bó ṣì yín lọ. Aṣíwájú bàbá Àkàndé àtàwọn leaders wa lẹ Yorùbá káàrà àjíire ni wọn lọ bá ní Kaduna pé àlótò contest lágbára Ọlọ́run ó sì wọlé nù wọn tó rí convince kó tó gbà pé wọn ó ṣe ọ̀nà ìmọ̀ràn tí gbà tá à ń ṣe campaign yẹn kí àwa wà ní Kánò níjọ́ kan gbàtà adé Kánò alọ̀dọ̀ àwọn Haúsá yìí wọ́n pọ̀ gbogbo àwọn leaders wọn sọ fún Aṣíwájú wọn sọ Haúsá àwọn Haúsá mọ̀ ṣe kankan ó pretend pé báwọn gbé ìbò ni wọ́n dẹ̀ gbé ìbò bàjẹ́bàjẹ́ wọ́n á pretend wọ́n á sọ ní níjọ́lẹ̀ náà pé àní ìwọ náà ti ṣe wá lóore rí á san ẹ̀san pẹ̀lú gbò ìní tsunami yẹn fi bẹ̀rẹ̀ láti Kánò lójú kó gbóná tó fi kárí gbogbo àti ayé first point of contact wa was Kánò torí pa àlọ́ bọ́ọ̀chì lórí pa àlọ́ mẹ́lúgbò tẹ̀lé tó bá tẹ̀ di fẹ́ dìbò tó gba Kánò mú dáadáa ní north west àwọn yòókù àfọlẹ̀ láì ní so oore ni wọ́n san padà oore ni wọ́n san padà and we were able to do justice tí gbà yẹ tó pé Ọlọ́run fi hàn àlọ́ tó bá watch out ẹni mo fi máa ṣe yẹ̀yẹ́ kan pé ẹ̀dá Ọlọ́run bá ti sọ pé òun ò fò sáyé òfò àwọn power that be wọn ò fà síwájú kódà wọ́n change owó àmúgbà tó ti wọ́n lóun kó yóò débẹ̀ lákàkí ń fún wọn débẹ̀ lẹ́lẹ̀ wọ́n tún change owó adata ibẹ̀ ni alọ́sẹ̀ campaign kan níbi kanjọ́ kan ìgbà tá a débẹ̀ àwọn dà kò sówó lọ́wọ́ náà kásẹ̀ transfer mo kàn fọ́ sẹ́ẹ̀rì nígbà kásẹ̀ transfer àwọn kásẹ̀ transfer tó bá dẹ̀ ṣe transfer àwọn ọgbọ́dọ̀ dúró kó tó kúrò so get the point here he was able to surmount the kiloko obstacle ọlọ́dẹ sọ pé yóò wọlé ẹ̀ wọlé. so à ń compare rẹ̀ bọ̀ kó tó di pé à ń compare rẹ̀ pẹ̀lú tí ó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ north. bẹ́ẹ̀ni ẹ ti sọ̀rọ̀ dé lájì ṣùgbọ́n kó tó di pé ẹ continue lórí ti Ọ̀yọ́ tètè yín wà bí yín pé ṣé n tẹ́ wá ń sọ nísìnyí pé ẹ ní àwọn power dàbí wọn support Aṣíwájú. wọ́n support ẹ̀ ni mo sọ. ok àwọn kaba ní gọ́ọ̀mẹ̀ntì nígbà yẹn yìí so àwọn leaders káàkiri sí àwọn kan jẹ́ mbẹ́sẹ̀ kò sí ẹnì kankan tí ń bẹ ní cabinet kódà wọ́n bá débi pé wọ́n ti mọ́ra ẹ̀mí senior president mi ngbà yẹn close friend mi ni wọ́n ti mọ́ ngbà yẹn pé consensus candidate ọgá ti point yẹ ngbà tí wọ́n dẹ̀ ní consensus candidate kálukú dẹ̀ ní ọ consensus kò sí consensus ẹ̀ sájà lọ primary ngbà tí wọ́n dẹ̀ dé primary ọgá ti point yẹ ọlọ́ngbẹ́ni tọ́jọ́ consensus tọ́lọ́ jáde. so ìjọba táwọn ṣe lọ́wọ́ báyìí Aṣíwájú wọn ò ní kábà kan tí ń control wọn dára. no wọ́n sẹ́ sórí one funny thing pẹ̀lú politics tó ní bó ṣe mọṣẹ́ journalist rẹ̀ yìí bẹ́ẹ̀ làwọn kọ̀ọ̀kan náà lọ́n fi yé wa tíntínní níbi politics kò sẹ́ẹ̀lì kan tó wà tí ò ní kaba it's called teamwork àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n lè mọ̀ jù lọ tó ti pé wọ́n máa pé àwọn etí ọba ni people that be people that matter tí wọ́n lè bá sọ̀rọ̀ tó yẹ kó náà pé ká ọ̀rọ̀ àwọn ilé ìsọ̀rọ̀ kò sí even Trump bó ṣe ya ẹ̀hànà tó yẹn àwọn tí ń bá sọ̀rọ̀ tí ń gbọ́ mbẹ́ that's it. ẹja wa padà ká wa padà sílé torí ẹgbẹ́ wa jìnnà bàá tún dá yẹn padà sí ìta ń sọ ní Ọ̀yọ́ so kí wàá lè conclusion yẹn pẹ̀lú pàdé tẹ̀ ẹ́ sí lókè. conclusion wa ni pé a gbìyànjú a lọ káàkiri a appeal sí àwọn leaders wa àti sọ fún wọn kí wọ́n pe àwọn leaders látòkè Ògùn leaders látògbómọ̀ṣọ́ leaders látọ̀yọ́ leaders láti Ìgbàràpá àwa tó ṣe pé a fẹ́ tọ̀wọ̀
lẹ́yìn bọ̀dábáyọ̀ àkàlà tọrọ àti ìtọ́wò rí kò sẹ́ni kankan tó ti tọrọ nínú gbogbo bíi mẹ́rẹ̀ẹ̀rin ẹ pé kí wọ́n kọ́kọ́ lọ bára wọn sọ̀rọ̀ náà sórí tí wọ́n bá bára wọn sọ̀rọ̀ tán á wá identify àwọn leaders tó ṣe wípé a lè bá sọ̀rọ̀ náà ní kí lórúkọ rẹ̀ ní nìbàdàn a appeal sí wọn níbi kan kì í ṣe force. ṣé wọ́n sì gbà. ó àbá sáwọn nọ́ọ̀tì tí wọ́n gbà. ó ti pẹ́ approach ni. ẹ̀yin kan ṣé ẹnu yín ṣe sì bí pé bẹ́ẹ̀ ṣe ṣe pàdé ẹnu yín ó sì kù. sórí sẹ́nu wa kò ní south west tí a fi ṣíwájú fìdí àwọn kan náà dìbò fún PDP kó sórí ó lè ní 100% jẹ́ fún ní political strategy kan tẹ́mi máa lò ẹnìkan bẹ l'Ógbómọ̀ṣọ́ yìí ọgẹ́ ti pọ́njẹ kò wí níwájú ilé bàbá rẹ̀ rí láti 1999 domi yóò dẹ̀ máa kúrú yóò máa ga ni ó lè tọ́nu gbogbo nǹkan ọ̀sẹ̀ náà kódà ńgbà mo fẹ́ wá sí senate àkọ́kọ́ l'Ógbómọ̀ṣọ́ ńgbà mo fẹ́ wá sí senate àkọ́kọ́ ó lead àwọn èèyàn wá sẹ́yìn pé kí wọ́n má dìbò fún mi some follow me ó lead àwọn èèyàn wá sẹ́yìn pé kí wọ́n má dìbò fún mi ó dẹ̀ ń sáré pé kí wọ́n má dìbò fún mi primary wa. ààrẹ sẹ́nẹ́tọ̀ pẹ̀lú òwúsá ẹni ò sì mú ní iwájú ilé bàbá rẹ̀. o ti mú níwájú ilé bàbá rẹ̀ tó lóun pẹ̀lú olóṣèlú ńlá kan níwájú ń dìbò mẹ́ kò lè bá a tó di ní 50 million ta kò lè mú tọ̀hún níbẹ̀ bóyá ló sì fẹ́ mú bóyá ló sì fẹ́ di ọgẹ́ ti pọ̀ jẹ irú àwọn bàbá yẹn jẹ́ ká sùn pé èèyàn mẹ́wàá péré ló ń dìbò electoral strength èèyàn mẹ́wàá ni nínú àwọn mẹ́wàá yìí political one of my own political strategy in life and these are details for baba kọfẹ for example you know mẹ́wàá yìí mẹ́ta wá fẹ́ràn mi gan tó yẹ pé kí mo lè sùn mo lè hàn lórí wọn mẹ́rin ò fẹ́ràn mi rárá so wọn kò ti di 4-1 mẹ́ta wá wà ní standby tó yẹ pé àmọ́ kúrò ní undecided voters strategy tèmi tí jésù èdè kí ní báwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn sọ̀rọ̀ ní wíìsì táàmù lórí wọn sórí undecided voters yẹn ibẹ̀ ni màá lọ concentrate lórí màmá báwọn lè sọ mo bá rí kẹjágbá ó ti di 4-4 mo bá rí méjì dágbà ó ti di 5-4 mo bá rí kẹta jágbà ó ti di. ẹ̀yà ààrẹ ṣe ń wá sí sẹ́nitọ̀ báyìí. ìsọdẹ tí mo jẹ so mẹ́rin yẹn nígbà táwọn náà bá ti gbà wèrè ìmọ̀ ti lọ wọ́n wà mọ̀ yọ á lọ́kọ̀ọ̀kan àmọ́ tó bá lọ dúró lọ́dọ̀ wọn pé àdàkùn kìíní bó fún kókóró àlìjẹ náà kò ní tẹ̀ lọ kankan fílẹ̀ náà kọ́ lọ concentrate lórí undecided voters and you win your election hands down. So me too. So ó lágbára dé tó à ń gbọ́ wọ̀n ọmọ ẹgbẹ́ yín náà ni ṣe tá bá ti gbọ́ báyìí á jẹ́ gbọ́ ẹ lè sọ pé ẹnu wa ń rùn ṣùgbọ́n ó sì sí lọ́jọ́ iwájú kó tún wá jẹ́ pé bí a ṣe ń sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí ìfẹ́ǹtì kan ṣẹlẹ̀ Ìbàdàn lónìí ìyàwó ààrẹ wa bí ìyàwó ààrẹ ṣe wá wọ́n commission project lọ́wọ́ láti ń gbọ́ níròyìn pé àwọn ọmọ ẹgbẹ́ yín wọ́n kóra wọn jọ lókè àdó wọ́n endorse ààrẹ fún sáà kejì ṣé géèmù òṣèlú ti mọ̀ bẹ̀rẹ̀ báyìí. ó ti bẹ̀rẹ̀. ṣé kí ló wá dé tó wá jẹ́ pé táìmù tí ìyàwó ààrẹ wà níbì kan tí wọ́n ń gé téèpù ni àwọn ọmọ ẹgbẹ́ làwọn náà endorse ṣé kò yẹ kán wà níbi tí wọ́n ti ń gé téèpù. no. ṣé ẹ sì mọ̀ pé ààrẹ ìmọ̀ràn yín létí ṣé ẹ mọ̀ pé ààrẹ ń fi wọ́n ra jù díẹ̀ fún gómìnà nínú òbò tó kọjá ẹ ti kọ́kọ́ sọ pé bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ta kọ́ ẹ̀ mọ́ mo ń gbọ́ ẹni mo ń sọ pé bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ tí mo sọ pé mo ń kí ọ̀rọ̀ pé kọ́ ọ sọ́tàn kí n gbọ́n tí ò ń sọ ni. ṣé kìí ṣe pé wọ́n ti fẹ́ mọ jùrù díẹ̀ báyìí. jẹ́ kí n sọ kíní kan fún ẹ nítorí in most cases inú mi tó jẹ́ ká fi géèmù yìí sálẹ̀ bí ìṣẹ̀dẹ̀ lónìí mo ní mínísítà mi Festus Keyamo èmi rẹ̀ cruise ọlọ́run fẹ́ ṣe gómìnà èmi rẹ̀ ní chairman aviation ọwọ́ àmọ́ wá dọ̀ ní àwọn sọ àmọ́ fi rẹ́rìn ẹ̀gbọ́n kí ló dé máa sọ pé Festus sórí bó ṣe gúdù tó gbé tọba dé Supreme Court iwájú ló ti jókòó tí ọ̀sẹ̀ ni tí ó tí ọ tèmi rẹ̀ bá ti jáde bí òṣèlú báyìí sàn lèmi náà iwájú máa ti jókòó ọmọ òwò pàkọ́ mi pípé tọba fẹ́ ṣe gọ́fúnà mọ́tàrà rẹ ní ìsìn àwọn kan ti pè ní àwọn lídà wa wọ́n tọ́ra rẹ ní o èyí tí kò kọ́kọ́ lọ ṣe ni pé lọ tara rẹ faraàlú lídà ẹ̀ ń dọ́sẹ̀ o kọ̀ ń dẹ́sọ̀ tí ìlú bá ń fẹ́ wà láwọn àwọn ènìyàn lẹ́sìn rẹ̀ ẹ̀nẹ́ ó ti yá pọ̀ jù dynamics lè change lójijì tí dynamics bá change ó tò ní o
ó ní no gbogbo èèyàn ó ní ń sọ̀rọ̀ a sọ̀rọ̀ yìí nígbà tá a wà ní Dublin a lọ fún kí ní aviation committee meeting n kò díjà àwọn mo kàn rí kọ́ọ̀lù mo sì rí kọ́ọ̀lù mo kàn fọ́ sẹ́rìn kí n tó gbé mo kàn fọ́ sẹ́rìn mo wá gbé kọ́ọ̀lù yẹn pẹ̀lú ẹ̀rìn mo ní ẹ̀gbọ́n ẹ fẹ́ fi mí rẹ́rìn mo ní no mi ò fi ọ̀rẹ́ rìn bá mo mọ́ tó fẹ́ sọ mo ní ẹ sọ fún mi mo sọ wọ́n pé sàn lèmi náà ní nígbà mò ń ké fọ ní ìsìn kún ooru náà lórí géèmù ti change tó bá wo fídíò tó jáde lánàá kí a ní sọ fún gómìnà Delta yìí pé ìwọ lọ̀gá wa ìwọ ni lídà wa kéde kankan torí ní ìsìn either you like it or not tí gómìnà kan bá ti dé ọgẹ́ ti pọ̀ tẹ̀ kí ni structure ó ti wà lọ́wọ́ rẹ̀ gbogbo nǹkan òní ó determine àwọn nǹkan pípọ̀ tó o bá tètè queue up kọ́ ọ sẹ́ kí ni ọmọ wo bàálù lọ́kàn tó bá gbéra ní òkú this is the truth elọ́dẹ̀ gbogbo àwọn receive rẹ̀ ní lánàá wo everybody ti ń bẹ̀lẹ̀ APC àtàwọn senators wa mẹ́tẹ̀ẹ̀ta APC lórí senators mẹ́tẹ̀ẹ̀ta gbogbo pátápátá ni wọ́n bẹ àti minister wa àti former deputy senate president wa kálukú bẹ́ẹ̀ bíkọ́ ìyẹn ti dà tó gún ọbẹ̀ ti dà tó sè because unfortunately fún wọn ke first time lọ́sẹ̀ yóò lo second time yóò dẹ̀ ti negotiate fún ara rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ wá o wọ́n dẹ̀ wọ́n ò rí. so yóò tẹ àwọn tó ti bá ní ẹgbẹ́ mọ́lẹ̀ nù. ẹgbẹ́ ẹ̀sìn ti bá bẹ́ẹ̀ nìkan náà. ẹyin tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá wá sínú APC wa kọ́. jésù yóò dà fún ẹ mo ti retí question látàná mo ti ń gbàdúrà pé kọ́ ọmọ béèrè question àwọn gbà tó ti béèrè ẹ̀ gómìnà Ṣèyí Mákindé is very very smart and clever. ṣé ẹrú ẹ̀kọ́ ló ń display pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ lónìí báyìí. sáà mùsùlùmí èmi ọmọ tó ṣẹlẹ̀ lónìí tó ní ìsìn Ìbàdàn àmọ́ he is very smart and clever. tí gómìnà Ṣèyí Mákindé personally àdúrà tí mo gbà kọ́ ló máa fi sí lọ́kàn fún wa àdúrà tí mo yẹ kọ́ ló máa fi sí lọ́kàn fún wa tó lọ́wọ́ bá fi sí lọ́kàn fún wa kéèsì wo ní dàbí kéèsì Delta which means the field is still open for us nínú ẹgbẹ́ wa tá a fi lọ tako primary tá a fi lọ jọ pera wa tá a fi lè ìmọ̀ rough bá àmọ́ tó bá lè àzùmọ̀ pé òun ọ̀ wà sọ̀rọ̀ mi yẹ ìyẹn dà tó gún ọbẹ̀ tó ti di àtúnṣe nìyẹn o because that's why òun náà dẹ̀ ní yóò wé rẹ̀ mmadụ kí n lọ so kò kọ́ àwọn ìyẹn tiẹ̀ náà wà àwọn kan náà tó wà ní PDP àwọn kan náà ní bọ̀ wá bá kì í dẹ̀ ẹsẹ̀ bá tiẹ̀ ṣe gbà yẹlẹyẹlẹ yìí lẹ́ni tí yẹn tí wọ́n ti wà lẹ́ni tí olówó nílé iwájú bàbá rẹ̀ ọmọ sọ pé àwọn ni aláàánú ìdí bàbá ni bàbẹ́gì. so ẹ̀ ń gbàdúrà kí gómìnà máa wà. of course any sensible person yóò gbàdúrà kọ́ mọ́ wa nítorí àmọ̀ pé àwọn náà lè deliver ẹ̀ǹtí ààrẹ ọ̀sọ̀ kó ń wá tí géèmù yóò fi dùn àmọ́ tó bá like I said your way options is smart and clever they are too English. But body language governance lè predict wọn báyìí lọ́wọ́ táwa báyìí anything can happen at any time. That's a smart politician so for this because somebody is smart and clever tó bá ti lè predict èèyàn o ti so lè predict èèyàn tó bá ti lè predict èèyàn o ti tán náà nìyẹn o ti mọ̀ jìnnà dúró de. I said somebody is smart and clever you will not know because you must not be able to assess him. You will be able to take a decision to shock you. You will be able to take a decision that will benefit him and his own followers. That's the truth. tó ẹjẹ wa bí ariwo kan pé presidency olóyè Báyọ̀ Adélábù ni wọn ó gbé wá ni wọn sọpọ́ọ̀tì ó dàbí pé bàbá power so a dẹ̀ rí pé ó dàbí pé kíní ẹ̀ kò fẹ́ go down well pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ yín pàápàá jùlọ pẹ̀lú tó ṣẹlẹ̀ ní last election. Well èmi ọmọ bíi tí o ti gbọ́ rúmọ̀ rẹ̀ tó ti rí lẹ́tà rẹ̀ nítorí gbogbo nǹkan ni wọ́n máa gbọ́ Tolú. Ṣé mi máa ń kọ̀rẹ́ẹ̀tì? Kọ̀rẹ́ẹ̀tì o. Àwọn ìta àti sọ́sẹ́ yìí máa àbọ̀ kọ̀rẹ́ẹ̀tì. Kọ̀rẹ́ẹ̀tì nítorí mo fi sọ pé kọ̀rẹ́ẹ̀tì ni pé tí wọ́n bá fẹ́ múyàn nínú ẹgbẹ́ kódà bí mo sọ kan fún ní 5 minutes ago náà àwọn kan jókòó lásòrò wọn náà Mohammed Lawa àwọn dẹ̀ ti di consensus kò sẹ́ni ọba wọn jà sí ìgbàdá dé primary tí consensus wọn gádà ya delegate láti di consensus ìwọ́n padà lé rẹ̀ ọgẹ́ ti pọ́n jẹ́ nígbà tí wọ́n ti múyàn tí wọ́n dẹ̀ bìlú kan ti múyàn kò ní ìdìnnà fọ́ọ̀mù kan ni wọ́n ta kó sì lọ sùn kó dẹ̀ tún wá consensus rẹ̀ lórí aláàlú lè sọ kíní kan kan tẹ́yìn ọmọ
Many one put that short duty. Yeah, Ben, he is a very, give it to him, he's a very, very intelligent human being. And political chess game one, you can't mess with it. First in Takoko, merit, can he do it? Secondly, can he garner the votes we want for the party? He is not emotional, it's the reality in our face. And then to happen pay a chair. What pay away here and what can you monarchy ní 2019 party wa any problem pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ wa wọ́n aláwọn lọ unity ìgbà tí wọ́n lọ sí unity ènìyàn lè kankan àwa kan bẹ pẹ̀lú Ajímọ̀bí Tinubu kan lọ sí gbogbo wa ni ìgbà tá a dán àwọn tó wà ní unity yẹn ara bí ìjà party wa ti wọ́dọ̀ nínú yẹn ó try as much as possible ko impose any other person lẹ́nu kankan lórí wọ́n appeal sí wa ni wọ́n dẹ̀ sọ fún kálukú wọ́n dẹ̀ ní ká ṣọ́fò lọ́wọ́ ní ara wọn kọ̀ọ̀kan táwọn ò lámbíṣìn tí wọ́n gbà ńlá fi lè mú géèmù 2019 yẹn aláwọn kọ̀ọ̀kan táwọn ti ríra wọn as a potential governor potential senator potential house of rep member tí wọ́n gbà ọ̀rẹ́ mi kan wá ń bẹ mo fọ́ kókò láṣìírí màá ma fi ṣe ẹ̀yẹ yẹ kí mo ma fi ṣe nítorí nítorí kan ti ń lérí pẹ̀lú mi unity àwọn alóòkè àdó àwọn alóòkè ìsàlẹ̀ àwọn alóòkè àárín adẹ̀sẹ̀ wo mú sí ti house of assembly ẹ̀yọ̀ kan mo bá ti wá rí i àti sọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa tẹ àwọn alóòkè àárín gbádùn so that is it olóṣèlú ni ẹ bá sọ fún òun ní mú ọmọ nínú ara rẹ o ọmọ nínú ara rẹ àwọn sọ àbá alóòkè àbá ẹ̀ ní àwọn tó dẹ̀ ń tẹ̀ náà mọ̀ pa wọ́n ń tàn. That's why I gave you one of my strategy. Assess yourself. To assess arare. Kesi bubu le. Ma ever believe 100% in leadership. Abo bubu ya government can I support it. Possible. Tolu. Nínú iṣẹ́ wa yo possible. Nítorí àwọn kan bẹ tán jẹ́ pé wọ́n believe pé àwọn lálágbára jim fo ni kini. Àwọn tí mo like jù nínú Bible. Psalm 50 sí Psalm 55. Ẹmọ ka Bible. Nìṣẹ́nìkà. Màá lò kàn bọ̀ Psalm 52 ni mo fẹ́ lò ń bẹ̀. Bàbá like 50 to 50. Psalm 52 yẹn bẹ̀ lọ́n ti sọ pé ìwà alágbára ayé ńgbà tó ń bá David wí. Sọ pé 50 David ti kọ́kọ́ accept sin tó ṣe tó ń tọrọ dáríjì tó ń ṣe wá. Ìgbà tó dé 52. Ẹ̀yin ara lè ń gbọ́ sẹ́nitọ̀ ọ̀rọ̀ ìbéèrè náà sọ yìí o. Gbádùn tó dúdú. Ìgbà tó dé 52. Àwọn sọ wípé ìwà alágbára yìí tó pé ọmọ nǹkankan ni pé ọmọ fagbára rẹ yàwọn èèyàn jẹ ọmọ àpárọ̀ ọmọ ọ̀rọ̀ rẹ ní kíma ọmọ ọ̀rọ̀ rẹ pé wọn ló lè ṣèlú ọdẹ tó pọ̀jù Ọlọ́run fún ọ̀rẹ́ náà ó ń bò tó ọba wá dé 8 and 9 the same 52 Ọlọ́run wá sọ fún yìí pé gbogbo ń tó lò ní pátápátá tá a bá mú ọ kúrò lórí ilẹ̀ ayé bọ́tà pẹ́ kí ló ṣe that aspect ẹni ọba níbẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ pé yé what is this. So when you read this type of things and then to learn and to assess your life, also pé senator Nsokini, I'm a Muslim. Kò sí Muslim tó bá ń bẹ tó bá believe pé kò sí Jesus Christ kò gbádùn kò dẹ̀ máa ń tí ń ṣe. Ìwé mẹ́ta lọ́lọ́run ṣe nínú Quran tiwa Injila, Taurata, Zabur àti Al-Quran. Ó fún David lọ́kàn, ó fún Mose lọ́kàn, ó fún Jésù lọ́kàn, ó dẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́kàn. Okay, so you must believe in them. Kódà ń bẹ nínú Quran wa nínú Suratul Nisa ń bẹ tọ́lọ̀ ti sọ pé àpá Jésù amógùnkè lọ́ni á dẹ̀ padà wá. Muslim á sọ fún ẹ pé Jesus Christ is coming back. This is true. It's not in the Bible. Ẹ ẹ sọ wẹ́n ni pé àwọn kan rò pé Muslim fanatics ni pé ẹni tí bá jọ wọn bí Christian. Ẹja fi ilé ẹja padà sórí òṣèlú. Ẹja padà sórí òṣèlú wa. So lórí ọ̀rọ̀ Adélabú yẹn dá mi lóhùn kò. Mo dé lóhùn. Kò kún tó. Ok ẹ jẹ́ n padà sẹ́yìn ẹ kó fi lè clear sí yín báyìí. Ní last election yẹn àwọn èèyàn rò pé tọ̀ bóyá ó ṣeé ṣe kíra pọ̀ wà láàrin gómìnà Ṣèyí Mákindé àti minister of power lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n fi rọra dàgbọ́ yé wọ́n jùlù fúnra wọn pé ó ṣeé ṣe kó rí election tí ń bọ̀ lọ́nà o bóyá àádá padà. Sórí ẹni mọ̀ ń sọ fún ẹ pé mo lo kíní kan fún gómìnà wa and I mean it from the bottom of my heart pé
He's a nice person. He's clever and smart. Okay, first and foremost, we see that in Belaye is into just having governor. Okay, 22nd term or 21 law. Okay, Taya almost big. Okay, can you say what I had big? Tobalo if you remember to Moba Fubara and Kilosi. That's true. But we are talking frankly. Omotayo coming. Fubara, River State, no. Okay, but this is the truth today. So I feel color on your finger. Okay, the point here. Komi hipe mofibe musumolongaru. Just do the needful, do the right thing, and pray to God to choose for you. Like the ele new Sarah, no. And most of them more was sincere into the selfish interest. When no more 50 yabe. Okay, one it about fún egun náà kìíní kan àjùrò sílẹ̀ báyìí wọn ò ní ju okùn yẹn sílẹ̀ wọn ò ní wọ́n sáfẹ́ máa control náà níbi kọ́ ọmọ kìíní tí ń bẹ́ẹ̀ that's the truth. Ohun tí lọ́jọ́ táwọn aráàlú bá wò pé ẹni tó ń filẹ̀ yìí so lè ṣe sọ́mọ̀ ṣe sí òṣìṣẹ́ fún wa that will be the day tó jẹ́ pé probably democracy ọmọ rí the light of the day tí a bá continue láti máa sọ yìí pé eléyìí mi ò like eléyìí ọ̀gá ló filẹ̀ sọ́gà yìí filẹ̀ so lè ṣe majority of the people wọ́n máa fẹ́ ṣe governor wọ́n fẹ́ ṣe senator wọ́n fẹ́ ṣe assembly tó bá bilé ìpè okay kí tẹ̀ ní wọ́n pè ní governance yóò máa wọ́ báyìí. tó mo rò pé o ti tẹ́ mi lọ́rùn báwọn kí n tó gbà kí kejì mi béèrè ìbéèrè kí ni Senator Buhari kí ni tí wọ́n ń wò lọ́ọ̀kan ilé wa 2027 ní bákan àbúkẹ́ ló ń kò yé mi tó sórí èmi ẹ̀sẹ̀ nìkan tó bí ní question máa dọ́ọ̀jì bí ní question tó wà mẹ́rin máa dẹ́ ló látọ̀ bá ń tó yípo bí tí a bá ṣé ẹ̀ ń wo àga gómìnà àbí sẹ́nétọ̀ lẹ́sìn wò. fantastic question tó máa béèrè rẹ̀ ẹ̀kẹta tí máa ṣe senator mi ẹ̀kẹrin tí máa lọ national assembly call legislature ni mi ẹgbẹ́ ti point here and then mo ti ṣe débi yìí pé inú mi dùn ìmọ̀ tí pààtì wa tí wọ́n á zò sí yìí tó bá bá ṣe ní free for ntòwó èmi náà ṣe tọ́lọ̀ bá gbà fún mi ọ̀fẹ́sì gómìnà Ọ̀yọ́ state lápá. ṣé ti bọ́ báwọn ààrẹ rèé rẹ̀ mo ti mú sọ́tò di pé a mú ọ̀rọ̀ gómìnà nìbàdàn party local government ló wà lọ́dà níbàyí. bẹ́ẹ̀ni ìbòlẹ̀ bàdé so far so good Ọ̀yọ́ north. Ọ̀yọ́ north has been very massive sí mi Ọlọ́run has been very massive sí mi lórí Ọ̀yọ́ north and ibi mo bá dé ni pé mo rà ànúgbà wọn ni mi ò rà ànúgbà rò mọ́ pa nítorí pé látijọ́ Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà láti rí ìgbà gbogbo àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn bàbá wa Akíntọ́lá àwọn tó jọ sí legislature kò sẹ́ni tó ti lọ National Assembly lẹ́ẹ̀mẹ́rin àfàwà méjì ìfànà àwọn méjèèjì yẹn èmi ní senior àwọn méjèèjì tá a dẹ̀jọ́ lọ náà ni èmi àti Yáyì ọmọ Ògùn ni ó lọ Senate lẹ́ẹ̀mẹ́ta ó lọ House lẹ́ẹ̀kan èmi ọmọ Ọ̀yọ́ ni mí mo lọ Senate lẹ́ẹ̀mẹ́ta mo lọ House lẹ́ẹ̀kan àmì mi lọ House sí 2003 lèmi lọ House mo lọ House ní 2011 ṣètìrí difference wa pẹ̀lú rẹ̀ ọ̀gẹ́ ti pọ̀ jẹ́ àmọ́ sọ tó bá ti rí irú privilege ni ó lè kankan ọmọ ṣe ọ̀gẹ́ ti pọ̀ jẹ́ personally quit when the ovation is loudest ọ̀gẹ́ ti pọ̀ jẹ́ lómi náà lọ ṣe ọ̀gẹ́ ti pọ̀ jẹ́ it's not really me kódà let's assume kò má tún zone senate sọ́dọ̀ wa tán zone kan mi sókè ogun èmi ní jáde fún senate mo ti mọ̀ rí gómìnà èmi náà tún mú lára àwọn ọmọ tó ń tẹ̀lé mi pé ìwọ náà wà lọ sí adé training yóò dé succeed yóò dé excel that is my own plan tó ń pè ní leadership nìyẹn àmọ́ I believe pé tọ́lọ́ bá gbàdúrà wa tó bá ju trolling open pé àfẹ́kọ̀ lọ sí Ọ̀yọ́ náà I will try as much as possible I will also contest I will sell my kilokore my pedigree màá lè ta akilokore tí mo bá win it alhamdulilah tí mo bá win it sórí àwọn ìgbìmọ̀ ìgbẹ́ tó pé luck rẹ̀ àbí tó lọ́n ti kọ́ fún ẹ ẹni tí ó sì gómìnà lọ́n ti mọ̀ bàbá ń tọ́nà wá lóko ẹni tí ó sì gómìnà lọ́n ti mọ̀ àmọ́ gbìyànjú jẹ́ sọ Tolú kọ́lẹ̀ mo fẹ́ kọ́ ọkọ̀ kiri ilẹ̀ kó o fi lè fi kọ́gbọ́n bílẹ̀ ayé ṣe rí mo fẹ́ dìbò senate ní 2015 mọ nǹkan bẹ mo láìkẹ́ tó sí pé à ń pè ní Jimoh Kọ́lá
very good scholar, great scholar. Mo like a gan. Mo á lọ bí wá sí ẹ. Nga mo lọ bí wá sí ẹ mo jókòó. Ó wá wojú mi. Ó ní ilé wo Alhaji Buhari ló jókòó ní ilé yẹn. Ọ̀pá díẹ̀, ọ̀pá tí ó gbó lọ́wọ́ ó gbó lẹ́yìn kò rádìí ẹ̀ pa. Ní ìṣọ́ aṣọ fún wa pé kí ni ló ń fẹ́ pa. Mo contest election House of Assembly ni. I'm House of Rep. Mo wá lose. So adìẹ tí n rí pa nìyẹn. Ó lé mi wá mo fẹ́ fa kìnìún which mean èyàn tó contest local government mẹ́ta tí ò wọlé tó á lò fẹ́ contest mẹ́tàlá lójú mi fa bó ṣe sọ báyìí mo kàn wójú rẹ ni wọ́n ní wọ́n lọ mo bẹ̀ wọ́n láàbí tó ti jókòó yẹn wọ́n ṣàjẹ́ pé mo ti ń sọ yẹn fífi sàánù mi wọ́n dìbò mo bá wọlé ìgbà tí mo dìbò tí mo wọlé ní 13 local government yẹn ẹnu ara rẹ̀ ló ṣe ní mi wá ní Alhaji Buhari ta ni ò ní wọlé nítorí pé kọ̀rádìí ẹ̀ pa ẹ̀wọ̀n tó lọ ń bá pa mo fi sọ pé focus and determination when you beg God Ọlọ́run ní fún ẹni ọba wò ní òfò èmi tó mi tí mo di local government mẹ́ta tí mo wọlé tí mo á lọ di 13 local government tí mo wọlé sọ́lọ́ nǹkan yìí ẹnìkan sọ mi pé mo pa díẹ̀ mo bó lápá mo bó mú ìwọlé sí mi náà ní wàrí erin pàbí ní kìkì mi pa ẹ̀kọ́ nìyẹn ẹ̀yin lásán yóò mi. In last October, look, I've seen it all. I have people that follow me. I have people that can train. I have people that we are together. Okay. Bomba kana ama miso. Yeso kankan no kilaladi. Maso kilaladi. Kuni yoga. Muni kini ka fe dun fa. Ma gbadua. Ola gada ko to la jami si muni no imiti jesi. Oba yoga. Simple muni ben. Wani ọlọ́gà tí wàá mo ní tẹ ètò fẹ́ dùn ìbá ti dùn ọ̀kẹ́ tí mo quit employment lọ́ba rẹ̀ ọba sáni ń jẹ́ òsì mo ní ìdíjà sí mo ní ètò tí mo yẹn náà tó anytime tí mo bá rí the type of number èrò tọ́lọ̀ ń lò mí tí mo ti fi gbà ṣiṣẹ́ federal government àtàngó ládùú alhamdulillah by November October tí màá ṣe empowerment ẹ̀rí release okò yẹn across Ọ̀yọ́ náà. Àwọn tẹ̀ ń gbà ṣiṣẹ́ federal government across you feel happy ẹnì kan ló gbè mí ṣiṣẹ́ à ń pè ní Mokutari Bello ó ti kú ní ìsìn ọmọ Katsina ni mo sì ń bọ́ family yẹn dì sí astagfirullah tí mo mí pé mo ń bọ́ family yẹn pé mo sì ń lọ́jú sí wọn mo sì ń lọ dúpẹ́ sorry bọ́ọ̀bù tó yẹ kí n lò ní mo sì ń lọ dúpẹ́ kò sí láyé mọ́ òun ló gbè mí ṣiṣẹ́ ló gbà mí sí bank nǹkan employment letter ilé ayé mi mo parí NYSC níjọ́ Jímọ̀ mo lè bẹ̀rẹ̀ sẹ́njọ́ Monday fún mi yẹn kí ló fi gbà mí ó wá sí branch wa Peter Ikogo manager mi ó wá sọ wípé Buhari ọ̀gá wọn knack his head for ground o the way you normally like knack your head so come carry am go ebi Mutagbe ló fẹ́ kí wọn so kémi wa lọ mú ká lọ knack orí wa sílẹ̀ àsọpè mi sí rere ni ìmì dáadẹ́ rè lọ ó tó 10 minutes nígbà tá à ń lọ àbá ń sọ Haúsá pàṣẹ ń sọ Haúsá tí mo fi gbé mi kúrò ní branch yẹn bọ̀bọ̀ yẹn mi ní wọn pé láti gbà prova àwa rí lọ wọn mi rí ẹgbẹ́ mi mọ̀ ṣọ́ kí ní ẹgbẹ́ àti ọmọ níta ní Ògbómọ̀ṣọ́ di ẹni Ògbómọ̀ṣọ́ báyìí wọn bá ń rẹ́ ó kẹ́ develop interest nínú mi tó bá pe branch láti ṣe nǹkan mi àkókò ó pè mí kọ́ bá mi sọ pé akẹ́kẹ́ yà ní pẹ̀lú agbóde sà ń bá mi sí bó ṣe develop interest nínú mi bó ṣe ní kó rí kóòtù ṣé màá gbàgbé mi olóore mi jẹ́ wọ́n ti lọ jẹ́ ń ṣe ẹnìkan bẹ́ẹ̀ lùi à ń pè ní Àkànní babaláwo ọba wa tọ́dọ̀ mi ní December ọba ní senator sọ wá lè wà ń bì kan ọmọ mi wá rẹ sẹ́mi kí ló ń bá mi sọ yìí ó yẹ kó ṣe Ifá ọmọ rẹ kàn wá Central Bank ni ó ní gbogbo nǹkan ni yóò máa gbọ́ mi báyìí bí yóò dẹ̀ gbọ́ mi àwọn kan sọ fún lọ́la mo lọ́kàn pé Ifá ọmọ rẹ kàn wá Central Bank ni ó ní gbogbo nǹkan lọ́mọ fi ṣeré mo ní ọmọ rẹ náà dẹ̀ ń bẹ́ ń jókòó mo máa ń bá sáwàdà mo máa ń kí lọ́mọ yẹn ká wà ní ibi tó ń mójútó náà lọ́kà lórí mo mójútó wà ní aeronautic engineer bí sọ aeronautic engineer mo kàn develop interest in ọmọ yẹn gba CV rẹ that was December àwa máa pè mí intermittent àbí tó wà ní mo wà lé ẹgbẹ́ senator bá gbà kí ni factory ṣe tí wọ́n ti ní ọmọ yẹn tí kọ́ wọn bọ̀ Central Bank yóò bá wọn pé ó kàn fi mí ṣe ẹ̀yẹ between me and you and between me and my God mo fọmọ yẹn ṣẹ́ lọ́sẹ̀ tó lọ aeronautic engineer ní Nama. Ó ṣe the right course opportunity yẹn dẹ̀ wà wọ́n lè fẹ́ gbá yẹn mo ní slot méjì mo lè fún mi lọ́kùn fẹ́ lómi náà
So these are the things you do. These are the things you will do. I feel happy to taking so normal symptoms me pariwo tí mo bá ṣe. Akànní ni mo fẹ́ fi ṣe ẹ̀yẹ. Eke nítorí ẹ̀yẹ tí mo dẹ̀ fẹ́ ṣe náà ni pé ó yẹ kó tó pa Ifá kọ́mọdé wà ní CBN. But he's a very good man. Ari me ato pe mi ari Senator Sowati gbàgbé mi. Look at it between December and May. What they done? The boy is living for Abuja ni Olanis. So Senator mo pe ìdàbí ìlágbára jẹ again kí ni ìdíje di contest governor? Brilliant. Sorry, nígbà tí mo wà ní Ghana ní June 4, 1979 Rawlings bá gba ìjọba ìgbà tó gbà ní ìtọ́gbàjọba gbọdọ̀ àwọn ilé fàrẹ̀yà student ni wá akwara wọn tá a tó jáde nítorí Boy Scout là ń ṣe nígbà yẹn tá a wà appreciative pé yes corruption bẹ kí ni ṣe wá lè ṣe and he came with junta he came with focus attraction yẹn bẹ níbẹ̀ at that time àwọn ọmọ kéékèèké ń gbà yẹn àwọn junta kọ̀ọ̀kan bẹ tá a like Fidel Castro Gaddafi wọn kún bẹ báyẹn so the revolutionaries ni wọn what's the name of this Sankara Thomas. So these are the people at that time that were reigning in our time. More I'm so can you look, if you cannot sustain democracy and do democracy the way it should be done, then you don't need to be there. But the moment there's a democracy, power to the people, and then the people decide who they want them to rule or who they want him to rule them, better. So, but the only way to finish taking anything, you must have focus. Let me not give you any funny details, but my funny, you can put it into the lana. I can put my interview with anybody. What be any question? Can you listen to me first? Don't money to my first phone go. Mobile money we cut him up. I need the blue book. The green book, no more copy. Green book, Gaddafi Loni. You know, any blue book. The blue book and Mama call. Think about what you I call it. Think about what you do. Most of my pay could you have phone clue? I'm going to phone any details. I'm going to find one money number one. Tell them about Buhari promotion. One of the few things I'm going to despite the money hijack it, I'm going to do so detail. I'm not going to afford the idea to NYC, Loyal State, farm more Atobasi agriculture. You're going to go. You do 2 years. Optional. To us NYC job at time. I work by NYC State. To buy the 2 years here. The second year one, government our phone loan. Our agric equipment for one. One fee certificate you want do as guarantor. Loan to my back. At to share to my back. Within that 1 year, taba fún wọn nílẹ̀. Government ni ó máa san salary àwọn staff yẹn. Pending the time business you have to do. By the time you can start with what they call pilot case with 100 people, purely agree. Àwọn mìíràn tó bá fẹ́ ṣe details agree. Kíkì ní ẹ̀bá ti lè exert or succeed tí wọ́n bá ń join. Ọwọ́ àgbà ló yẹn láti Bank of Industry or Bank of Agriculture fún wọn. Wọ́n á mọ̀ wá wò. Ẹ̀yẹ supervisor fún wọn láti Minister of Agriculture tí wọ́n jókòó tó kàn ká daily paper yẹn orí field ni wọ́n wà. Ìgbà tẹ́ ẹ̀ bá ṣe kínní yóò dàbí Zimbabwe farmer Kwara. By the time you realize it, the food production has gone up. How are the food basket? Just like what Benue is doing. Gómìnà wa mọ̀ ti rán àwọn ọ̀dọ́ lọ gómìnà wa nípìnlẹ̀ Ọ̀yọ́ gómìnà rán àwọn ọ̀dọ́ lọ Niger State nígbà kan. Ìyẹn yàtọ̀ sọ gómìnà sọ Niger State. Nasarawa bi. Sọ gómìnà sọ Nasarawa mo kàn án fún ọ ní idea ni mo sọ pé ní sọ details. I just give you that. If you know a focus, tọ́ ọmọ tó ń ṣe tọ́ ọ̀dẹ̀ máa ń tọ́ fẹ́ ṣe. Why at a private visit ọba wa tí wà tà ní bá wa màá fún yín ní blue book ẹ̀ ní mo lọ ẹ̀ kan kàn bẹ́ẹ̀ kó dẹ̀ ní mo báyìí lọ
ọba sórí ọba gbàgbé kó tó délé ọba aka àwọn ọmọ sọ it's called the blue book Buhari blue book the Gaddafi green book ẹni tó bá lótí gbà tó bá wà ní school àwọn ọ̀nà tí rẹ̀ the green book àwọn ọmọ yẹn Muhammad Gaddafi of Libya. Senator, àwọn ọmọ wa ṣe jam àtàwọn àbúrò ti wà ọmọ náà jẹ́ sẹ́yìn wọ́n ṣe jam láìpẹ́ àdẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí wọn ní ọ̀nà Ọ̀yọ́ kí ló dé tẹ́ ẹ bá wa bá Olóyèdé sọ̀rọ̀ pé káwọn ọmọ ẹ̀ máa ṣe jam ní local government wọn àti pé irú ICT center tẹ́ kọ́ sí ọba Jagungbadé ó jẹ́ ọmọ kó mi mọ́kọ́ kí ló dé tí wọ́n ti máa lò ó. wẹ́ alẹ́ ọlọ́mọba àforíjì àwọn ọmọ méjì tí wọ́n kú yẹn ọ̀sán dóòtòótọ́ ni wọ́n lọ sí jáàmù ní ọlọ́jọ́ fi dé àmọ́ as a Muslim ọlọ́mọba fún àwọn obìnrin lójú ńlá probably from religious aspect àkókò wọn ti tó nítorí tákòókò wọn ò bá tó bọ̀bọ́ yẹn sùn ní náà gbogbo ti lásìdẹ̀ntì yẹn kìí ṣe bí speedy ló ti lásìdẹ̀ntì bí àpáta yẹn gbẹ̀yàn ń wa lẹ́sọ̀ọ̀sì bó débẹ̀ ọlọ́gbó slow o ní speed ní bàbá gẹ́ẹ̀tì lọ́jìkì tá a tó sùn ní ló fi lọ́rọ́ lápáta mọ́tò kankan ò lè fèsì tó bá lọ bí scene of accident ọ̀rọ̀ tí mo tún yọ gba ọ̀sán sọ́wádìí nípa kíní jáàmù ìgbé kí wọ́n máa gbé káàkiri ojoojúmọ́ náà ní wọ́n máa improve ọ̀gẹ́tì tí tó bá yá tá a bá rí àwọn civic center yẹn táwọn èèyàn bá rí kọ́tán sí in fact pẹ̀lú èèyàn 2 things lọ wá sí mind mi ìgbé civic center I try as much as possible tó pé a ṣekún ní lọ́yọ̀ọ́ náà lágbára Ọlọ́run it's now my target pé tá a fi lọ bá Professor Olóyèdé pé àti níbi kan minimum of 1,000 ní àdẹ̀nírú ọ̀lù yẹn ní even ní Abuja wọ́n ń wá láti Loyola JST wọ́n ń wá láti àwọn wàbáládá láti wá sí níbi tí wọ́n ti ní civic center ìtọ́kẹ̀jẹ́ pé Paul sọ fún yàtọ̀ Olóyèdé àwa tá à ń dìbò àbí tẹ ẹran lọ kí ni lọ́yẹ̀ káwa ní òtún ká influence síbi tó bá ti jẹ́ policy wọn ẹ̀yẹ kan ò lè change ẹ̀ òní títorí ti pé ọ̀dọ̀ tiwa nìkan bóyá báwo sí láìkè bóyá Anambra láìkè bóyá Maiduguri láìkè àmọ́ tá a bá rí i pé àwọn civic center pọ̀ káàkiri argument tó sọ yìí ó ṣe é sọ àmọ́ tí ọba civic center tó lè pé wọ́n lè gbọ́dọ̀ lọ ṣe ibi wọ́n ti lè rí kọ̀ǹpútà kankan lò one of the challenges ti bẹ ní mind mi ni pé we try as much as possible láti pé irú ICT tó ní mọ́kọ́ yẹn kéèyàn tún increase láti kọ́ bí irú rẹ̀ méjì káàkiri lókè Ògùn bí Ìṣẹ́yìn Ṣakí tí ọjọ́ méjọ kan Ògbómọ̀ṣọ́ wọ́n ní gbogbo wọn ní ti ICT àmọ́ wọn ò ní ètò lè gbà yẹn 1,000 that is the truth. Senator ẹ kú òun látàárọ̀. ok ẹni ẹ̀gbìn láìka tí mo pariwo àwọn iṣẹ́ tí ẹ bá ṣe àwọn ará òkè kò ń gbọ́ wa nísìn ṣùgbọ́n Ògbómọ̀ṣọ́ la wà Ògbómọ̀ṣọ́ la fẹ́ fèsì ẹlẹ́sìn pàmẹ́ǹtì láìpẹ́. kí lọ́kàn pẹ̀lú so láwọn project tí ẹ̀ ń ṣe lọ́wọ́ l'Ògbómọ̀ṣọ́. well so ní jẹ́ kọ́kọ́ clear kìíní kan fún Tolú àti wa ti ààrẹ House of Rep House of Assembly Senator wọ́n lè facilitate project ni o lè tọ́ba mọ́nà tọ́lọ̀ ń bá hàn lọ tọ́ba yé o ní allocation tí wọ́n fi ń ṣe project lẹ́yìn constituency project wọn let that get clear to you oh very very important níta gbọ́dọ̀ máa bú assembly yín fún àti rep yín àìtí ẹ̀ rí ìwọ̀ ẹ̀yìn náà ti ẹ̀ náwó ń dọ́kà ká ẹ̀ sọ̀rọ̀ àmọ́ pé jẹ́ ń fọ́lé example kan o títì tí ń bẹ̀lẹ́ kù lẹ́yìn mo rántí jọ́ kan mo wà dọ́rọ̀ yín ni ẹ fẹ́ lè máa bú mi èèyàn ń kú èèyàn ń ṣe kínní o ṣe títì ìlú o ṣe kínní mo kàn wò yín ni ìgbà tó lọ gbàdá mo sàmúra kankan mo raise motion mo lọ bá Buhari mo kúnlẹ̀ mo ṣe wá mo yè fún kọ̀ǹtrátọ̀
ní lẹ́tà ń gbà yẹn títí tí mo fi gbé wáyé tó wá sí títí seminary yẹn nígbà tó ṣe yẹn tán àwọn sukuu kan wọ́n làwọn ò ṣe major road wa yìí mọ́ àwọn kan wá bẹ̀rẹ̀ sí wọ́n tẹ̀ pé mi ni àwọn míì bú mi pé kò sínú bọ́jẹ́tì kìíní kankan síbi ẹni pé bọ́jẹ́tì yẹn títí Ògbómọ̀ṣọ́ nìkan náà gbọ́dọ̀ ṣe ẹni tó bá dẹ̀ fẹ́ jalè irú nǹkan báyẹn àwọn state yòókù náà ń wọ ẹ̀ we have 36 states màá sọ kìíní kan lálẹ́ tó ṣe pé mo sọ kìí ṣe pé nítorí ìgbéraga mo sọ láti fi ké aráàlú dúpẹ́ fáwọn èèyàn méjì yìí títí tí wọ́n abandon tí wọ́n ò ṣe mọ́ bí àwọn ọmọ yẹn ti l'accident láti 2003 tí mo wà lásọ̀frẹ́ ìlọ́bàṣọjọ́ ti fi lẹ́lẹ̀ wọ́n parí Ìlọrin s'Ógbómọ̀ṣọ́ wọ́n dẹ̀ parí Ìbàdàn s'Ọ́yọ́ méjèèjì tó ti bàjẹ́ ní ìmàmọ́ òwe tiẹ̀ tí ìwà parí Ọ̀yọ́ s'Ógbómọ̀ṣọ́ tó pé méjèèjì tó tiẹ̀ ti láti 20 years ago wọ́n ti bàjẹ́ incident kan wá ṣẹlẹ̀ mo á lọ bá Omotayo nígbà tó help mi fún nígbà tó help mi fún títí ti seminary yẹn at that time mo wáyé mo sọ fún ẹ mo ní àwọn ọmọ mi méjì kan bẹ tó ṣe é pé àjọ ń sáré kí n gbà yẹn Lámìjú àti Smarto asọ̀fẹ́ àjọ ń lọ ọ̀dọ̀ kìnìún onílé sọ pé it's a stupid gbọ́ngbà tó wọlé yẹn because we were running up and down at that time láti fi ṣe títì yẹn Ọlọ́run àgbàdo àtìtì yẹn ni wọ́n ṣe tán yìí nǹkan kan wá ṣẹlẹ̀ wọ́n á sọ pé àfi sí bọ́jẹ̀ àti kìíní kì í ṣe gbogbo nǹkan lèèyàn máa pariwo there are some certain things you do it o pé like I said o ní ìdánwò ìgbà tá a ṣe motion yẹn èmi ṣe ní senate àwọn àbúrò méjèèjì yòókù ṣe ní house àwa fúlò rẹ̀ lọ́dọ̀ Omotayo mo á lọ bẹ̀ Omotayo fún only 20 billion tí àwọn kìíní ń béèrè àwọn Suzuki kìíní ẹ̀ kí wọ́n fi lè fi parí ọ̀nà yẹn ó ní Buhari bó ló ń ti fẹ́ rí tó ń fẹ́ fún wa bó la ṣe àjọṣe báyìí alábàdà ẹni tó ń bá rí òun lè fi 10 billion sí 10 billion tí ń sọ fún wa lọ́yìn ẹgẹ́ ti pọ́ǹtì ẹ̀ ọ̀sẹ̀ fẹ́ gé fún wa ni àmọ́ àwọn ọmọ méjì kan ṣe nǹkan kan tó ṣe pé Ọlọ́run ọba aláàánú ló lè bá a san wọ́n lẹ́sàn-án àti káràlú ní òtún dúpẹ́ lọ́dọ̀ ló mọ̀ sọ fún kábíyèsí dẹ̀ ti pa àwọn méjèèjì ó ti kí wọn Adébọ̀wálé oní DG Bureau for Public Procurement ọmọ Ògbómọ̀ṣọ́ sàtún bẹ́ẹ̀ nìyẹn níjẹ̀rú nígbà tí wọ́n gbé kíní yẹn dọ́dọ̀ wájú rẹ̀ ẹgbẹ́ ti pọ̀ ní pé ó náà wá ké pé wọ́n láti rówó kò sówó sọmọ wọn sáàpù ẹ̀ pé kí wọ́n lọ ṣe kó ṣe certificate of no objection ọba ṣe ìgbà tó ṣe ọba wa lọ sí Ministry of Works nígbà tó dé Ministry of Works gbogbo bọ́jẹ́tì Ministry of Works ní dísà sábà 200 billion gbogbo bọ́jẹ́tì wọn ní dísà nìyẹn gbogbo láṣẹ àṣẹ ọ̀kan náà àwọn ọmọ wa kò ní láìkẹ́ máa dákọ̀ rẹ̀ nítorí káyé ó lè dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ Isaac Adélábù ọkà kan mi ní pẹ̀lú special intervention tó fún kò jẹ́ ó decide láti ṣe unilaterally ní ó dẹ̀ lọ gbé bá president pé president àwọn èèyàn ń kú lọ́nà títì wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ títì láti 2003 wọ́n ò dẹ̀ parí ẹ̀dì sí ọba rí approval yẹn gbà bí aré ọgbà approval yẹn débi yìí pé títì yẹn láìpẹ́ ọjọ́ ọyọ kú wọn parí ẹ̀ single handedly tó bá ṣe yí pé kìí ṣe pé special intervention la ṣe kí wọ́n tó fi 10 billion sí àátún pariwo next budget so special intervention tó ṣe yẹ tó dẹ̀ award immediately tí ọmọ Ògbómọ̀ṣọ́ kejì tó fún un ní objection certificate of no objection ilẹ̀ fi rí lára GRB ilẹ̀ fi rí GRB níbẹ̀ yẹn lẹ́kùnlé yín nísì tí wọ́n ti dé tí wọ́n ti ń ṣe lọ wọ́n dẹ̀ ti fún wọn ní advance ẹgẹ́ tí kò jẹ́ n ò ní any reason láti má parí títì yẹn within the shortest period ní èsì nítorí wọ́n tún gbọ́dọ̀ lọ ṣe spreading sí ti Ìlọrin spreading sí ti Ọ̀yọ́ but the main contract wọn fún ní sí Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ this is what you are saying budget ò lè ṣe special intervention ló dẹ̀ ṣe ó dẹ̀ bá rí penalty yẹn ó dẹ̀ gbà. wọ́n ti sọ̀rọ̀ nípa education bẹ́ẹ̀ni
sọ̀rọ̀ nípa infrastructure ẹ jẹ́ wá wo security àwọn èèyàn ní ìgboro lẹ́ ń ṣe street light yẹn sí kò tiẹ̀ dé gbogbo new site wọ́n ní ká kí yín o gbogbo àwọn nǹkan tẹ̀ ti ṣe. ọ̀pọ̀ nfẹ́ sólà. ìgboro lè mí gbé èmi ò gbé ìgboro wò gbé. wọ́n lè tún bẹ́ẹ̀ di tolú oyin alájì fún mi ní sólà nù rẹ̀ àwọn tó ń gbé pápá níbi tí ilé òjò pọ̀ sí àwọn ní kí n bá wọn bí ilé rẹ̀. wẹ́ sórí. wọ́n sì pè wọlé. wọ́n sórí sọ́gbọ̀tọ̀ kí ni solar light yẹn intervention la fi ṣe kò lè kárí lẹ́ẹ̀kan èèyàn mélòó mo fẹ́ sọ fún pé mo ti pé over almost 3,000 solar statement of fact ẹnìkan wá dọ̀ mí lónìí ó lóun wá kí mi bọ̀dọ̀ Razak mo mọ̀ pé ẹ̀ ń gbọ́ ẹ má bínú tó lọ́wọ́ ẹ má bínú tó mọ̀ dáa kọ yín Razak kálẹ̀ ìgbà ńgbà tó bí nílò àwọn bá mi sọ̀rọ̀ tó tán ṣe tán ní àwọn akẹ́ àbọ̀dá mo ti ní pé òkè ní kẹta ṣáà jíìsì àbúrò mi ní sàlùbà dákun sólà mi ò fẹ́ lọ ní àbọ̀dá ìjọjọ́ wà yìí pé ọ̀nà ilé òun kàn máa sókun gbogbo ní mo bá pè ọ̀kan náà bọ́ ìsinmi pé ẹ dákun ẹgbọ́n mi ni ẹ bá fún sólà lọ́nà rẹ̀ ọba ní tani kó wọn máa pè máa ní gba nọ́mbà noa lọ́kìlì ọ̀dẹ̀ mọ̀ noa lọ́ba gba nọ́mbà nínú àdéhùn Buhari wọ̀ ni màá mọ̀ bí o so those are the things but unhelp but kò lè kárí at the same time like mo tún ti ní mi ní ìsìn èmi ló kò fẹ́ fún but má gbàgbé ọsọ kìnnìkanlẹ̀ kan 13 local government ni mo ní 13 lẹ́yìn Barau tọ́jọ́ rẹ̀ mi tó ní 14 èmi mo ní dàyẹ́sì níjọ́ tí wọ́n ti fẹ́ tọ́gà mi Ahmed Laruka ọ̀gá mo wá ní 4 local government bí ó ṣe ní 4 local government èyí ni máa tẹ pósítà deputy mi local government méjì péré ló fi wá sílé local government méjì láti Bayelsa local government méjì 2 local government èmi dẹ̀ kó 13 wá so ààrẹ jọ ń gbà kankan náà àjọ ń ṣe kankan náà bó ló sì fẹ́ balance ara ń tà fi ń pe restructuring because inequalities in Yapo. Lami Uni, nínú Ọ̀yọ́ state, local government mẹ́ta ló ń fi lọ. Nínú Ọ̀yọ́ state, àwọn méjì ń bẹ láti Ọ̀yọ́ state, local government kọ̀ọ̀kan ni wọ́n fi lọ. Olúyọ̀lé àti Ìbàdàn. Though population wọn lè pọ̀ àmọ́ kò sẹ́ni tí ń recognize the population tó kó wa local government ni wọ́n fi pín. Tí wọ́n bá dẹ̀ fún yín ní nǹkan based on your local government. These are statements of fact. I just told you, deputy láti Bayelsa, he came to the Senate with 2 local government. Only méjì. tó sẹ́nitọ́ àwọn èèyàn wọ́n pè wọlé ló fẹ́ bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n kó ló ti pé àfàyélẹ̀ ẹ̀jẹ̀ bí níbèrè local government autonomy ariwo rẹ̀ pọ̀ àbí honorable Lami tó gbà tán wa wọ́n sì dá wa lóò dáadáa àwọn náà wá fẹ́ bí yín pé tọ̀ nísìn autonomy ó ti dé àwọn èèyàn àwọn aráàlú tí mo gbà sọ pé òṣèlú ni ààrẹ wọn ká sìkì mọ wọn kára mọ ń gbà wọn ṣùgbọ́n nísìn ààbò kankan mọ́ àwọn kan ní àbí ààrẹ pírẹsidẹ́ǹtì àbẹ́rù ń bá wọn torí second term ni wọn fi gbà fáwọn gómìnà yẹn àbẹ́yìn ẹ̀yìn asòfin àbẹ́yìn ilé rọra ilé mélòó ní tí ẹ̀fẹ̀ sọ̀rọ̀ ń parẹ́ ni ẹja sọ̀rọ̀ ń pẹ́. gbogbo dábúrò mi ni mo support ẹ ìtọ́ka sọ wí tí n tí ìgbọ̀ tí n lè síbẹ̀ ní lèmi náà. however kò máa rò pé bóyá mo sá jẹ́ n sọ tó tó fún ẹ. when it comes to bill àbí decision making àbí policy except the president ìbá lo what is called executive bill or executive power tó bá di pé nǹkan bẹ tí wọ́n gbọ́dọ̀ amend the constitution the process and procedure yẹn máa le gan ọgbọ́dọ̀ house méjèèjì gbọ́dọ̀ agree lẹ́yìn gbàtà house méjèèjì bá agree wọ́n gbọ́dọ̀ ní 2/3 in each of the houses tí wọ́n bá wá ṣe tí wọ́n wá lọ state ní each of the state wọ́n gbọ́dọ̀ ní 2/3 ní tí wọ́n bá ṣe tán gbogbo 36 states yẹn wọ́n gbọ́dọ̀ ní 2/3 kó tó dòfin in most cases àwọn bá fi lo executive power lọ́yà kù àwọn governors yẹn wọn ò ní gbà nítorí wọ́n ní grip house wọn so tí ọba dẹ̀ tí dòfin àánà láti sọ pé president ń ṣe dictatorship
democracy ò ní báyìí bla 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 níbi mo ti àwọn tí mo náà pè mí fún tábìlì lánàá lórí ọ̀rọ̀ pé mo fẹ́ ṣe gómìnà wọ́n á bí mi léèrè question kan mo wò wọ́n báyìí ó ṣe ń dáhùn bí wọ́n dáhùn wọ́n ní tí wọ́n bá fẹ́ single create state àbí wọ́n create state tí wọ́n fẹ́ create state ẹgẹ́ ti gbọ́n jẹ Ìbàdàn state tí wọ́n bá yọ fáwa káwọn ọmọ kó wọ́n ṣe sọ́nà ni o káwọn ọmọ kóra wa lọ lọ́ba rẹ̀ o ní nǹkan wò ní create state o àmọ́ kò sí ẹnì kankan tó smart tó jó lóṣèlú gbọ́ngàn wá ṣe jó lóṣèlú tí ó pọ́n wọ́n create state ní before ní within 9 and 2 years kò possible quote me because the procedure ó lè ẹ gbọ́dọ̀ kọ́kọ́ amend the constitution one of President Anwar Sadat former Egyptian president mo kàwé rẹ̀ kan biography rẹ̀ awani the day you start lying to yourself that's the beginning of your end njẹ́ tó o bá jókòó tó bẹ̀rẹ̀ sí parọ́ fún ara rẹ̀ ìpè parọ́ rẹ̀ ti dé we have 2 years to go by this time next year bí kálukú ó ṣe padà kálukú ó ṣe jẹ ní ọmọ sáré kì yọ àlọ́ pé ó create state ta ló fún ta ló ní fún kéèyàn tara èèyàn fún ta ló àmọ́ tó ọba ṣe bó ṣe yẹ kó ṣe pé ẹ mọ̀ kójọ ẹ mọ̀ kójọ ẹ mọ̀ kójọ àwọn tẹ̀sí ní Ìjẹ̀bú state wọ́n ṣe Àwùjá rẹ̀ ti lọ Àwùjá kejì lọ gbogbo èèyàn pátápátá political statement ni tí wọ́n bá pín state tákòókò bá tó ọ̀gá ti pọ̀ jẹ́ àti bẹ̀rẹ̀ yẹn ni so that wọ́n amend the constitution yẹn tó bá amend the constitution yẹn hago ram member constitutional amendment committee ni mi èmi mo represent the south west state creation kìíní tá a ti ní lọ́dọ̀ wa ọlọ́run bá gbọ́ I'm not exaggerating only 500 àtàwọn tí ojú mẹ́ta lọ kí báyẹn sáré tó máa kọ state fáwọn tó ń fẹ́ state mi I'm sorry I'm not being bayaba I'm being disgusted ibi tí o tó kíní tó bá níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ election dem bọ̀ yóò wá take risk yóò lọ fẹ́ nìkan kò ní fẹ́ nìkan ó ní wú people are too smart àmọ́ even bí nǹkan tí ẹ ṣe lọ ní ìsìn we are tilting towards regional than separating again so táwọn yàrá tí wàá bá mi tí wàá sọ pé rúò ní tá mọ̀ ń sọ̀rọ̀ òkúnlẹ̀ àká ìtajà máa ṣe àti gbogbo àwọn wọn gbé ẹ̀yin náà gbé wá ẹgẹ́ ti kún jẹ because the more you discourage them tí wọ́n wá tẹ̀ ní kò ní ṣeé ṣe tó bá lọ ṣeé ṣe kó tó ní àwọn ti àgé àwọn fẹ́ ṣe fáwọn kan èyí ṣe ìjọba military láwà alẹ́ díẹ̀ people will not want to hear it but that's the truth so see one thing pẹ̀lú politics wa in most cases tába ti di pé máa rí torí pé wọ́n lójú sọ̀rọ̀ pé irú lẹ́ẹ̀kan ọ̀fẹ́ mú mi papá mara ọlọ́sọ̀rọ̀ pé ẹ̀yìn parliament ẹlẹ́fẹ́ sí o parrot náà ní ní motorcycle wọ́n ní di van o ọ̀yọ́ mọ̀lẹ́ tẹ̀gbọ́n ṣe mọ̀ sọ̀fọ̀ sólóṣèlú wọn ni ok n tẹ́ ẹ̀ máa fẹ́ lẹ́ni tí wọ́n parọ́ fún yín mo lè wáyé ní sọ wọ́n ti bá jìnnà gan ọ̀rọ̀ state creation kí wọ́n ti di pé wọ́n mọ̀ ń pa dude I'm not that type of a politician I will tell you the truth ní sọ pé kò ṣeé ṣe o màá sọ pé possibility and chances is low for somebody that is looking for a second time because it's a very sensitive thing ta ló fún ta lé òní fún dey for only one very simple example southwest we get the point God forbid kó sọ pé àwọn create state ní ìsìn wọn ò fún wa lọ́yọ̀ àmọ́ fún Jẹ̀bú mélòó gbogbo Jẹ̀bú mélòó gbogbo Ògùn state naturally ẹlẹ́ran ara ni wàá dùn wá so ní creative problem èmi tí mo ń wá bò that's the truth àwọn tó bá sọ báwọn yẹn wá ebi reality ni má sọ báyìí mọ́ àwọn kan ní Tinubu lájọ jẹun lánàá yóò create state dáadáa lọ́sọ̀ so autonomy like I said the president has really done well and then tó bá wọ àwọn state kọ̀ọ̀kan wọ́n release it directly okay. Still the governors because of the power to money once they find a way around it pẹ̀lú àwọn local government chairman because even election àwọn ni wọ́n determine who becomes what because ọmọ pé torí INEC OCX àbí independent electoral commission state àwọn ni wọ́n determine so wọ́n ti still lè help wọ́n pé ìwọ là ń fẹ́ automatically àwọn opposition ní bá wọn contest so o still ní favour ó dìgbà táwọn ọmọ wa àbí tí FCC bá lọ mú kan méjì nù wọn pé owó tó gbà lóṣèlú olóṣèṣe nítorí ti fẹ́ nìkan jófin báyìí kálukú sì tọ̀ àwọn láìsí tó sì ṣe báyìí
ó ṣe náà why not ó ṣe sórí Tolú. àwọn alága wa mọ̀ ń gbọ́ yín. kó wọn ojú kó wọn gba mú yóò rí náà sórí Tolú wá tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣe ẹ má jẹ́ ká wá emotional about our situation in life nítorí pé kọ́ wọn publish yìí wọn fún wọn wọ́n sọ pé nísìn Ògbómọ̀ṣọ́ South May 29 billion iye báyìí fún salary iye báyìí fún kínní the remaining one fún project tó wà ní fingertips gbogbo ẹ̀dá èèyàn ẹ̀jẹ̀ ti pọ́ǹtì ìwọ alága ọ̀gẹ̀ ti pọ́ǹtì táwọn ìbá pàdé rẹ lọ́nà tó rí nǹkan kan fi ṣe wọ́n lè sọ pé wọ́n wà inspect project ọ̀dà lẹ́yìn ìgbà tó salary tó ṣe yẹn wọ́n wà á wò kó tó kó wọ́n release owó ojú fún ọ wọ́n á ṣiṣẹ́ díẹ̀ wọ́n sì jẹun. sáwọn gómìnà ní máa cover wọn. òní àwọn gómìnà ní. ojú wa fọ́ gómìnà cover rẹ gómìnà tó fẹ́ cover ara rẹ that's the truth you see. Kò síbi tí corruption sí ní gbogbo àgbáyé kò síbi tí corruption sí ní gbogbo àgbáyé but their laws work ní last week wọ́n pa chairman electricity committee ní China lórí ìlú $5,000 òfin wọn nìyẹn Saudi Indonesia àwọn Far East yẹn wọ́n ní mo gbé cocaine wá lọ́wọ́ o tó bá gbé cocaine wá tó bá já kọjá lọ no problem tá a bá mú ọwọ́ ọbẹ̀ ọ lórí ni o àmọ́ tó bá ti mọ báyìí ẹ̀dá kò tó lọ lẹ́mọ́ ìbínú kò sí ti jẹ́ bẹ́ẹ̀ o ó gé orí èèyàn ni it's as simple as that. It's the law that is not effective by the time nígbà tá à ń bẹ university tó lè di àgbọn wọ́n wá ní ẹnìkan kan gbọ́dọ̀ gbé cocaine bẹ́ẹ̀ tí wọ́n ojúlóge bẹ́ẹ̀ tí wọ́n bẹ àti ojúlóge ọmọ Yorùbá kan ọmọ Ìgbò kan wọ́n bá gbé cocaine wọ́n bá mú wọn. They were shot látàtà ọmọ ìyá rẹ kó fọ lẹ́ńfúlọ́pù pé bá ń fẹ́ nìkan lọ́dọ̀ kó bọ́bá ti lọ báyìí lójú nǹkan rẹ lẹ́gbẹ̀ẹ́ ìgbèrè because the law is there but Nigeria ni tó bá ti lè ṣe báyìí ní ìsìn àjogún wípé kò fẹ́ràn mi ni kò ṣe kéde kankan best friend mi nígbà tí mo wà lásọ fún ẹ ike wọn bá ní wọn àmì kì láàárọ̀ kùtùkùtù wọn have been looking for you where have you been mo ní mo wà angrily. When you see your brother, it's not fair at all. It's not fair at all. It's not fair at all. Calm down, Kilode. Obani, Ogare, Ilana Mesia. Obani wants to say money. Money, okay. Oni, Bona Wonka, Baba Soko Kuje. Obani, Eki. Soko Kuje, when you are stupid. I know you go support them because you're Yoruba man. Ufiate, sit down, palapa. Ishumbele, Soko Kuje, no Kuje. Only because Obasanjo ṣe Yorùbá ma me Yorùbá ma they be feel support Obasanjo po mu Alamesia and at that time things change there sanity wa there until tá bá mú primordial sentiment yẹn kúrò yìí pé ǹjẹ́ jogbe mo promotion ni nígbà was it right àbí correct so the campaign tí mo fẹ́ kẹ́ ẹ máa ṣe it sensitize the people on the values. Where is our values? Where is our values? Bolu kanisi, àwọn àfà, àwọn pastor, gbogbo wọn ta síbẹ̀. Ta no preach bẹ̀rù Ọlọ́run fún wa. Ọwọ́ àlànà ní ìsìn omi ní ìsìn ti fẹ́ kú. Àti ẹ̀gbọ́n táwọn kéékèèké. Tó Sonito. Ọjọ́ wa ti lọ a rí pé tí àwọn ẹgbẹ́ yín ẹ ti ra àwọn olóṣèlú ẹgbẹ́ kejì transfer wọn lò fẹ́ sọ Nàìjíríà di one party system. Well, jẹ́ndẹ́ ló máa politics tó bá fẹ́ win election bí football náà ni ìgbẹ́ ti pọ̀ pé ọ̀nà ju sọ́jà tó wá rí pé lè lè bọ́ ọgbà náà tẹ́ fi wín ní ọ̀nà ọ̀rà náà ẹ̀nẹ́ kì í ṣe bẹ́ẹ̀ gbọ́ Okowa tó bá wo interview rẹ̀ lánàá kódà kò ní nǹkan mí ní mind wá sí máa pàtẹ́wọ́ fún ó sọ yìí pé ní gbogbo Nàìjíríà state kan péré ló ń contribute sí gross national product in Nigeria to the state kan péré number 2 làwọn
òun dẹ̀ ṣe kó wọn penetrate sí okay òun ọ̀rọ̀ náà nítorí pé òun ò sínú ẹgbẹ́ wọ́n dẹ̀ ń block nǹkan púpọ̀ nítorí òun dẹ̀ rí ní state láti fi máa ṣe ẹni tó òun ṣe kò lè kàntí bẹ́lẹ̀ àyàfi tí ẹ bá ní federal government support that's sheriff wọ́n dẹ̀ pọ̀ ga rẹ̀ oko wa ipe wa well a lè fún yín náà ẹni ẹ fi compare OT the only state ta ní south he is enjoying he have access to the president yóò lọ yóò gba nǹkan yóò gbé lọ fún okay it's like that even developed world when the democratic are in power and the president is there our reps wọn àtàwọn senators wọn àti state tí wọn bá ti ní control lé lórí they enjoy more test people advanced country nìyẹn so ọ̀nàmọ̀ tí a bá pe àwọn governor àbí tí governor bá lówó ó wà ọ̀gẹ́ tí wọ́n tá a dẹ̀ mọ̀ tó yọ hard value sí wa sáà sọ kókó mọ̀ wá ní mò ń bí ẹlẹ́rìí. àwọn èso lóṣèlú. òṣèlú kí ló ń bèrè ọ̀rọ̀ òṣèlú sí. èyí tó bá ní kọ́nù kọ́ wọn náà. èyí tó bá lẹ́bọ̀ lẹ́rù ẹ̀ pé ogun àwọn tó wà yìí sìn ẹ ti búra yín rí fa ẹ ti búra yín rí. àbá kí ló ń sọ yìí ordinary àwọn onífújì ṣe pèrè ayélujára olùsù ordinary àwọn onífújì sì lè búra wọn. ká má gbẹ̀yìn olóṣèlú gbọ́ nù. sáà gbẹ̀yìn gbọ́ kó tó wáyé ẹnì tẹ́lẹ̀ bá ti pé ìwọ àti ààrẹ ẹ sì ìwádìí yìí mú a bìlíìfù pé párọ̀tù ò ní kú ńgbà kúkú lajà ń bẹ̀. ìgbà tí wọ́n head on tiwọn náà dé ebi ni wọ́n náà dínà tó lòdì bá pè kalẹ̀ fún wa. That is the truth head on ti ní tó bá lọ pè wọ́n tọ́lẹ̀ wá sórí assumption yìí pé wọ́n lẹ́bọ̀ lọ́rùn wọ́n ní kí ní kalẹ̀ lọ́rùn it's always not true. It's always not true. In defending the kaka. I'm just okay. Nisi, big governor wa. To ba decide láti wá lónìí. Olebolono náà ni. Badeleke ba decide láti wá. Olebolono náà ni. Okay, tí Dapo Latogo ba decide láti lọ PDP ńkọ́. So Olebolono náà. You can say. So politics is just is the dynamics of what is there. What can I benefit to do for my people? Then never sincere no. So I really so be it. That's my own perception. That's my own belief. Àmọ́ pé wọ́n bọ̀ wọ́n wá nítorí pé wọ́n lẹ́bọ̀ lọ́rùn tó bá wà níbi tí ó wà ọ̀gẹ́ ti pọ̀ jẹ́ àmọye bọ̀ àmọye tó dẹ̀ wà lọ́dọ̀ wa gan tẹ́bọ̀ ń bẹ lọ́rùn rẹ̀ tí wọ́n mú má gbàgbé kíní kan ó wà ní PDP ó wà ní KKK ó wà ní Labour ó wà ní APGA títí tí ó fi parí ó ní humanity. So ọjọ́ wa ti lọ ẹjẹ́ àgbà káwọn ara ilé náà dá sí ẹkú látàárọ̀. ẹ jẹ́ fún wa lómi. àwọn fòó Ojo ti dòde o, tí ló dé lágbówó ṣe. Ètò tí a ti retí o, ojo ti dòde o, tí ètò lágbówó ṣe. Tó tún sórí àtẹ, lójú ọmọ ìbò ṣàgbà, ìṣẹ́gbọ́dọ̀ ètò ṣe. Gbogbo wa láti ṣetán o, a fẹ́ máa gbòòrò bẹ́ẹ̀. ẹ káwọ̀ padà Senator Abdulfatai Omotayo Buhari àwọn ní àjọ wà nílé agbára àti nítakùtò ọ̀rọ̀ àwọn ìṣòro sọ̀lá yìí mo jẹ́ kọ́kọ́ post mo fẹ́ rántí tó Senator kíní kan wà tí mo fẹ́ bí pẹ̀lú tó ṣẹlẹ̀ ní last election pẹ̀lú aṣíwájú relationship yìí ṣé gbogbo nǹkan ti wà ẹ ti correct rẹ̀ báyìí. Oyè mi. ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí kò sí wọnú wọ́pọ̀ láàrin yín gbà. ìwọ ló. mẹ́rin ṣé wọn pẹ́ ní gbígbà tá a fẹ́ dìbò ẹni ẹjọ́ ń lọ ẹjọ́ ń bọ̀ náà ṣùgbọ́n gbà tí wọ́n wọlé tán ẹ̀rọ ìpín ṣé wọ́n súnra sẹ́yìn fún wọn. torí mistake ńlá kẹtẹ ẹ máa ń ṣe ẹgẹ ti pọ̀jù pé tí èyí bá ṣe ẹni tí Ọlọ́run bá fòye yé tó dẹ̀ ní tó ní mọ́nì. Ibi mi mo ṣe wà ní ìsìn tèmi rẹ̀ ń sọ̀rọ̀ tá à ń ṣe wá mo bá di gómìnà lónìí
sọ̀rọ̀ mi yẹ nítorí àwọn tí ń bẹ́ ń sọ̀rọ̀ àǹdí wa kó o tó lè rí mi àyàgbọ́ra mi máa wá bá kùn tó dúró tí wọ́n kọjá lọ Tolú nìyẹn o difficult you have to face reality the president of the country is just not an ordinary person tó ṣe yẹ pé ìgbà tí even when he was not a president he was somebody tó ṣe pé tí wọ́n bá need it I'm a serving senator àwọn ń pàdé nítorí àwọn ṣe party meeting wa APC in the Senate APC National Assembly àbúrò mi ni ọkẹ tó táwọ ọlọ access tèmi àti lámẹjù òní smarto ò lé ní despite kọjá sí kìló kọrẹ House of Rep member because tábà ṣe ká cosmete àní pé just 2 weeks ago no 2 months ago sorry a ṣe NEC meeting tí gbogbo àná tí president bẹbẹ àwọn tá a jẹ member tẹjọ mẹgbẹ wọn. tẹjọ mẹgbẹ wa NEC wa náà ni so kò lè dàbí bí tẹ́lẹ̀ president of the country so àrùkọ àjọlọmọ mugari ni àjọlọmọ tabido. ẹ̀yin náà ṣe wọn lóore torí ẹ tẹ̀lé wọn káàkiri wọn ó yẹ kán lè. so wọn ṣe mí lóore at that time ìbò rẹ pọmọ Yorùbá ní okùn tiwa náà tá a náà fi rí kìlọ̀ kọrẹ tá a fi rí ibò mọ ọ ìwé àtẹlẹ ní ìbàdí mọ́tò kìíní kan fún ẹ aláwọ kan bẹ ọlọ́wọ́ pé mọtẹnu wọn wọn ò wí níwájú ilé wọn rí àṣà. ẹ kàn sọ fún mi tàtí ẹ tá ẹ. alẹ́ nu mẹ́rin wàhálà tí kí wọ́n pè ní investigative journalism. káwọn wá kiri náà. exactly. tí wọ́n pè ní 006199459 wọ́n lè máa wá ẹni òkè 006198459. Hello. Ẹ ká sọ̀rọ̀ kọ́ yín. Ọ̀sán pàlà wà ẹ̀ wà lẹ́ làwà. Ẹ dá sí. Ẹ ṣe mo dúpẹ́. Àmì. Ẹlòmíì ló já yẹn hello. Ọlọ́run ti tọrọ bọ yín. Ẹ dá sí. Kéèsì kankan láti National Assembly kò jẹ́ látọ̀dọ̀ Buhari ẹni president wọ́n lọ sí Italy láti lọ kí pọ́ọ̀pù tó kú àwọn tó ń darí náà kú ìgbélé tí wọn rán delegate láti lọ kí àwọn tó wà mẹ́ta ẹ̀kú ètò. ẹ jẹ́ dá lọ it's not true pé wọn ò rán àwọn èèyàn lọ àwọn Senate àti National Assembly set up committee tí wọ́n lọ ọbẹ̀ even mo sure executive náà ti lọ ọbẹ̀ at times a lè mọ ní information nítorí kó orí ti Senate president ni pé ọjọ́ national team tí gbogbo èèyàn ń wò lágbàáyé nítorí pòpòpò ẹ̀dẹ̀ sẹ́nìkan tó lè sọ wípé kí wọ́n wá lọ ọbẹ̀ gbogbo àgbáyé ní bẹ́ẹ̀ so ẹ má fi yẹn wé ẹ̀bà mọ́ àṣọ rẹ pé wọ́n ti lọ onítọ́jú ẹ̀ kọ́ sọ ni pé báwo la ṣe ṣe tí gbogbo kíní kílì yóò fi stop tí yóò fi stop. Hello. Ẹ ká lórúkọ yín o. Orúkọ mi Masud Adisa Ìdínlẹ́bí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ left. Mèkí sẹ́mítọ̀ kúṣẹ́. Lórí ètò security yẹn tí ẹni yẹn béèrè mo rò bẹ́yìn jẹ́nàgbẹ́ mẹ́nu bá. Sẹ́mítọ̀ sọ̀rọ̀ dáhùn díẹ̀. Mi rò pé kò ti lọ wọ ààrẹ púpọ̀ torí pé ààrẹ ń fún àwọn gọ́ọ̀mọ̀ ní security food. Ètò ààbò tó lè tó Nàìjíríà ọ̀ǹtẹ̀ tí local government tó bá dá dúró tó gbogbo wa láti ń wá yìí kéde pé èyí ṣe bí Ìbàdàn ní sísẹ̀lẹ̀ for example ni o ọjà bí irú òkò àwọn olúwayẹ tẹ bá dáwọn náà tiẹ̀ náà àwọn local government kọ̀ọ̀kan ní wàhálà ìrẹ́ tí ń wá àwọn government yóò fún àwọn jáàmù ẹ̀yẹn lógún tí wọ́n lè fi ọ̀dẹ̀ tó náà kó fúnra ní kọ̀ọ̀kan bá lọ mójútó ààyè rẹ̀ ló tó lè lórí ọ̀fẹ́ insecurity yẹn ló tó lè income Nàìjíríà. Ọlọ́run náà sẹ́ni tọ̀dọ̀ wọ ni wọ́n lé ọlọ́ba wa nínú ọdún ìgbà pàrọ̀ ògbọ́ ọlọ́run ní kúrò ẹ̀mí wọn àlùfáà lè kúrò náà mọ́. Hello. Orúkọ yín o. Mo kí sẹ́ńtọ̀ gidi gan pé ọlọ́run ọba aláàánú jùlọ yóò mọ àwọn ṣe lóògùn mọ́ṣọ́ nínú ìbàjẹ́. Mo kàn fẹ́ pé wọ́n sí àkéèsí kan ni
kí wọ́n dákun torítọ́ náà agbọ́n kankan tó ń ṣẹlẹ̀ ní òkè ògùn bí wọ́n fẹ́ gba University of Agriculture fún wọn ọlọ́jẹ̀ kó wá sí ìmọ̀ṣẹ́ abẹ wọn kí wọ́n bá wá ẹni tó ń jọ bẹ́ẹ̀ náà tí ó kù mọ́ṣọ́ tí ó mọ̀ jẹ́ legacy fáwọn náà bí àpẹẹrẹ bíi sẹ́mìtà adéṣẹ́lú bí lọ́jà pòlẹ̀ ayédè inú bí níbi secondary school rẹ̀ sápá táwọn náà bá ní nǹkan tó jọ bẹ́ẹ̀ tó bá wà níbi sáìdì oríire náà àbí south yóò jẹ́ ìdàgbàsókè fún ilé ogun mọ́ṣọ́ ọdún ìjọ bá jẹ. sórí ìfẹ́ fẹ́ sọ lórí ayédè àti. ó ti sọ. hello orúkọ yín àtijọ́ sí pé. ìyá àti ayé gbọ́dọ̀ ní sọ̀rọ̀ láta gbogbo rẹ̀. ìbéèrè tèmi tó ń bẹ ju tí wọ́n tẹ̀lé èrè nítorí nípa ọ̀rọ̀ àwọn secondary police yẹn táwọn orí ìgbàgbọ́ bá lè bá wà títí ni kí school yẹn ti tètè lọ́ọ̀kì ní secondary school rẹ̀ táwọn ọmọ yorùbá tó máa lọ gbóòdù mọ́ èyí ẹni èkejì ní pé èmi gan bí àmì lọ́dọ̀ ọ̀rọ̀ sẹ́nitọ̀ àwọn ọmọ tèmi náà pàdé òun àwọn àdìgbò pẹ̀lú àrùn ṣẹ̀fẹ̀ kan ràn wá lọ́wọ́ wúra ànúgbà ẹ̀kẹta ní pé àwọn àgbẹ̀ lágbègbè tó ti di fẹ́ pọ́lé sí àwọn òrí tó mà ní ẹ̀ tí wọ́n pààrọ̀ tiwa náà báwa náà ṣe ẹ̀mí èèyàn ládùúgbò. ó dàbọ̀ ajégúnlé náà wọn ní ọdún ti jùlọ. àti fún wọn bẹ́ẹ̀ àti fún wọn ní ẹgbẹ́ mi. sẹ́gbọ́ wọn náà jẹ́ ti fún wọn bẹ́ẹ̀ kó lè kárí lẹ́ẹ̀kan náà kó sádùúgbò tí mi ò. hello hello ẹ ti wọlé orúkọ yín o. hello orúkọ yín àti ìfẹ́ tí ń pè. ẹ dá sí. àti ìtọ́kùn wọn látàrọ̀ kò ní sí wọn olùbáràn kò ní wọn. ìbéèrè tí mo fẹ́ pè ní pé nípa àwọn empowerment and machine ọ̀làdìgbà tí ọlọ́run ni wọ́n bẹ̀rẹ̀ òṣùgbọ́n náà ni wọ́n máa ń fìfì tí wọ́n ti máa ń ṣe ni wọ́n sọ ẹgbẹ́ ìta ni ọ̀kí wọ́n bí àwọn abẹ́rẹ́ sẹ́ńdẹ́rẹ́dẹ́ pé mo lè fi ìkọ́ṣọ́ àti ìgbé náà bẹ̀rẹ̀ tí ó gbọdọ̀ ká ní empowerment ẹ̀ ti máa wáyé. jẹ́kẹ̀ bẹ́ẹ̀ ló ìṣẹ́yìn ni senatorial headquarters wa ibẹ̀ ni gbogbo pátì tó bá wà àti pdp nìkan kí mò ń ṣe empowerment níṣẹ́yìn nítorí ibẹ̀ ni senatorial headquarters ọ̀rọ̀ àbí lónìí mọ́jà tanra wa jẹ tọ́lọ̀bà láàánú mú ṣe ń bẹ̀ tó bá sọ pé gómìnà kọ́ wá sọ pé state capital ti wọ́n gbọmọṣọ́ àwọn ti lọ senatorial I mean it's not possible but náà ni àwa that's a statement of fact sọ̀rọ̀ mi yé yín so ibẹ̀ náà láti ṣe tí ń bọ̀ yí gan ibẹ̀ náà látún ti ṣe nítorí ibẹ̀ ní senatorial headquarters sí wa ibi meeting tá a ṣe ní senatorial meeting ibẹ̀ láti lọ ṣe gbogbo àpàdé ń bẹ̀ ni láti Kìṣí láti Ògbómọ̀ṣọ́ láti kíní senatorial headquarters sí wa nìyẹn it's not negotiable tá a bá dẹ̀ ṣe nǹkan tó bá ti lè dogun wípé o mò ń gbé lọ lónìí ó ti di personal nìyẹn báńkì wọn ṣe ń ṣe nǹkan wọn dàbí ní ìsìn kọlọ sọ fún gómìnà Ìbàdàn sọ pé tó gbogbo gọọmenti àti gbogbo ọmọ abámi ló ń gbọmọ ṣọ ọ̀pọ̀ sílù. sẹ́nitọ̀ àwọn àdúgbò kan nígbà tó ti mọ̀ pé ìbọn ẹ̀yìn àti àbúrò yín ní àrẹ àgò náà ń pè mí. wọ́n ní títì ọlọ́mọ méjì wọ́n ní ó pín wọn sí ó ti dá títì wọn sí méjì àwọn ọmọ sì ń lọ skul wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ kódà àwọn ọmọ bá náà wọ̀ pé báwo lè ṣe fẹ́ ràn wọ́n lọ́wọ́ tí àwọn tó ń ṣe títì yẹn wọ́n lè wá nǹkan sí sí eré àná. sọrí báyìí Tolú àwọn kankan bẹ tó ṣe yí pé ẹ jẹ́ ká educate àwọn èèyàn lórí rẹ̀ tó ṣe yí pé àwa là ń pariwo pé wọn ò parí títì àwa là ń pariwo yí pé wọ́n wá lọ ṣe títì tí ìṣèjọba dé wọ́n ti survey títì yìí ní ìsìnkú ti lé 20 years tí wọ́n dẹ̀ ti fún compensation báwọn èèyàn believe pé wọ́n á ṣe títì wọ́n lọ kọ́lé wọ́n lọ kọ́ sùkú wọ́n lọ kọ́ wa selfish interest is not something tí senator lè ṣe náà tá a bá ok làkúmọ̀sọ kékeré fún ẹ 20 billion kó lè làwọn abẹ́bẹ̀ kan wó fún wa àwọn àtúnwáyé kó tó di pé lọ imagine kó tó di pé àbúrò wa kọ́ wa bẹ́ẹ̀ tó ṣe special intervention fún wa we gave him that credit nítorí ló ṣe iye tó ẹ̀ máa kí n fẹ́ sọ́ọ́lì nítorí pé kìí ṣe pé ọ wà fún Ọ̀yọ́ state nìkan kìí ṣe pé wà fún Ògbómọ̀ṣọ́ nìkan ara Kàlàbá náà bẹ́ẹ̀ ara Maiduguri náà bẹ́ẹ̀ tó fi ṣe that special intervention tó gbé lọ́dọ̀ ààrẹ tí wọ́n dẹ̀ sign rẹ̀ fún ok káàtó àlọ́ bá gbé àwọn sùkúù kan wọ́n pín méjì wọ́n pín mẹ́ta gbọ́dọ̀ méjì gbọ́dọ̀ àti fẹ́ bẹ̀rẹ̀ yìí tó sọ fún ti pé kò tiẹ̀ ṣe é gbọ́. hello
ẹ ká lè orúkọ yín o. sọ mo kí sẹ́nitọ̀ wa ẹ ṣe sá mo kí sẹ́nitọ̀ wa láti fẹ́ Buhari ẹ ṣe sá ọlọ́wọ́n bá yọ̀ wọ́n jà mí síwájú èròǹgbà wọn 2027 lórí gọ́fúnà tí wọ́n wà ọlọ́run ni ó jẹ́ kọ́ wá sí mo ṣe pọ̀ lóko ọlọ́ àwọn sẹ́kọ̀ọ́ kú sí káàkiri ìlú gbogbo ẹ̀ náà láàrin ọlọ́run ọba yìí tẹ̀ wọ́n síwájú. wọ́n tẹ́lẹ̀ àwọn fẹ́ sọ ní ìsàlẹ̀ àfọ́n wa àti gbogbo àpò káàkiri pẹ̀lú ní asólà yẹn wọ́n ní ìsàlẹ̀ àfọ́n àìdí kankan bẹ́ẹ̀ sólà kankan bẹ́ẹ̀ àwọn abẹ́ ìṣòro ọlọ́ àtàṣájú ẹ̀dá mẹ́rin àmọ́ ìdápẹ́lẹ́ káwọn náà rí sólà ní ìsàlẹ̀ àfọ́n lọ́dọ̀ wa sólà náà yóò máa jẹ́ ìṣíwájú pẹ̀lú ọ̀pọ̀ àmì o ẹ ṣe mo dúpẹ́ àwọn yín ti kù ẹ ní orúkọ yín o orúkọ yín àti jẹ́sìn pé láti bo. kí sẹ́ńtọ̀ wa lágbára náà náà lọ́yọ̀ ọmọdé yìí síwájú nǹkan kan lè kàn bẹ́ẹ̀ gbàgbéṣì wọn sí so ààrẹ amọ̀ oníkẹ́ bí ọmọ ìbàpọ̀n ọ̀gbẹ́ mẹ́ta ló sì wọ ìlú yẹn ẹ dákun gbogbo iye bó ti wulẹ̀ bí nǹkan wà bẹ́ẹ̀ tó tàbí nǹkan bóyá ẹran sí wulẹ̀ kó sì yọ ni èmi fẹ́ kí wọ́n ṣiṣẹ́ lórí ọ̀nà yẹn tọ́jú yín pé táwọn náà bá tiẹ̀ kú bẹ́ẹ̀ wọ́n rìn nídìí sí lọ́jọ́ iwájú ọlọ́run wà lọ́wọ́. ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe mo dúpẹ́. a mọ̀ pé ìkan sí ká tó máa ń lọ. hello orúkọ yín o àti bí tẹ́tí ń pè. ọmọ náà kẹ láti lè jẹ ọ̀nà gbọ́mọ̀ kàdúgbẹ́ lórí títí tí wọ́n bọ́ bá a ṣe tí wọ́n ṣe lọ́wọ́ àti ìṣẹ̀yìn náà. ìkọ́ wá wà ní ìyàgbá lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ pé ọ̀sẹ̀ kọ̀ọ̀kan mọ́tò kọ̀ọ̀kan ní ṣubú rẹ̀ níbi ilé fún àlàdé káàdùn ìṣòro náà tí wọ́n bá fẹ́ bá wa ṣe lórí rẹ̀. ìbéèrè tí mo wá fẹ́ béèrè tó wà lọ́wọ́ àfẹ́yìn níjọ́ tí wọ́n wá sẹ́yìn ó béèrè lọ́wọ́ ìgbà yẹn Buhari ló wà lórí ààrẹ lórí tí mọ̀ ní sí yàn wá gbà tó tẹ́ ẹ bá wá wò bàtàn swine fún bàbá wa àwa ló kàn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tẹ̀ wá tọ́tọ́ ti swine yẹn gan ti pè ní programu ti dàrú nígbà tó ti dé pé wọ́n ti yọ ìrànwọ́ epo ayé wa ní títí kí èèyàn ò ní sí 1000 ẹ̀dá yìí ata bẹ́ẹ̀ bá fẹ́ rà lọ́bẹ̀ báyìí ó ti dúró ńlá ẹja bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì náà ń gbogbo wọn ṣé dáàsì máa bá lọ rèé wọ́n ní rìfáínárì wọ́n parí rìfáínárì ò ṣiṣẹ́ ipò òwálẹ̀ ọmọ tálákà ò lè pèsè ọmọ olówó tó wà náà wọ́n tún tọ́ọ̀jì láàrin ìlú ni nítorí pé gbogbo àwọn ọmọ tó ya tọ́ọ̀jì báwọn náà bá ti ọmọ olówó mọ́lẹ̀ wọ́n gbé sá lọ ojú ọ̀nà láti máa lọ ju ọba lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ̀gbọ̀n ni níbi mọ́nà alága wọ́n lọ síjú àdúgbò wà. ẹ ṣe ọjọ́ wa ti lọ ẹ ṣe ọjọ́ wa ti lọ ọjọ́ ó ṣe wọn ẹ dá wọn lóhùn àti. lóò sáré títì tí wọ́n sọ níbi ẹ̀dá yẹn òótọ́ ni bàtẹ́ bá wò pé ọ̀bọ tó ń ṣe títì yẹn bọ̀ ó improve wọn èyí tí ìparí rẹ̀ bí wọ́n bá parí títì gbogbo bẹ̀rẹ̀ wá sí wọ́n ní the special attention bẹ́ẹ̀ ni èmi náà ti gbàgbé lẹ́ẹ̀mejì lónìí ṣùgbọ́n náà lèmi nìyẹn lọ sí Ìbàdàn ọ̀nà kíní kọ́nà tí wọ́n lè sọ yẹn wọ́n mú mọ́ kíní iṣẹ́ yìí tó ṣe wípé by the time tí MHR ọba parí iṣẹ́ yẹn wọ́n á rí iṣẹ́ tán ó dẹ̀ ló wọ́n parí iṣẹ́ yẹn lára next year February táàmù sí wà díẹ̀ díẹ̀ tí a bá tiẹ̀ wọ́gbọ́n tí wọ́n dá sí tí èyí bá ṣe yí pé experience engineer tí wọ́n jẹ́ ẹ wò tó yẹ pé kí ẹ ti kí wọ́n block ọ̀nà tó dáa ní alternative ọ̀nà tí wọ́n lè fi dán gbogbo tí wọ́n dẹ́wọ́ ẹ̀wọ̀ nǹkan bíi oṣù méje oṣù mẹ́jọ sẹ́yìn lórí títí wa yìí gbogbo amọ̀tí bẹ́ẹ̀ báyìí gbogbo amọ̀tí bẹ́ẹ̀ wọ́n láti gbàtà tí wá tẹ́kì rẹ̀ ọ́ tọ́lọ̀ bá gbàdúrà wa tí JRB náà bá báyìí débi kan ẹ̀gẹ́ tó sọ pé ó ti ní alternative route á jẹ́ kí nǹkan wà yìí sí alágbára Ọlọ́run yóò ṣe é ṣe kọ́kọ́ fún wa nígbà díẹ̀ níbi tọ̀rọ̀ pé nǹkan le tó bá rántí Tolú níta fi bẹ̀rẹ̀ program yìí nìyẹn adékàwọn yóò mú sùúrù
ipe lágbára Ọlọ́run nítorí lè ń bọ̀ wá rọ̀ lágbára Ọlọ́run because the truth of it kò sí intẹ́ ẹ lè ṣe mo sọ bí mo ṣe lọ gangan náà ní February náà lọ́kùnrin 1 cd 10 cd ọ̀rá so which gbogbo àgbáyé níbẹ̀ náà nílùú èbó economic recession is global nítorí pé àwọn unwanted war ti ń bẹ ní left right center yẹn a mọ̀ pé ọ̀dọ̀ wa for example ó lè kókó díẹ̀ ẹ̀yẹ ti pọ́ńchì but by the time tí gbogbo ẹ̀ bá ń lọ tọ́ba náà ti àrùn kan bẹ epo gan wọ 1,000 plus àmọ́ nísì ń wálẹ̀ nígbà tí a bá stabilize dáadáa tí gbogbo nǹkan ọ̀bẹ ṣe kí n before the end of the year lágbára Ọlọ́run tó lù. ojú tí campaign bá tó bẹ̀rẹ̀ náà ẹ wọ́n mọ̀ promise wa second term. ó ti padà ju tẹ́ bá lọ tí APC bá lọ. a ní second term ní ìsìn báyìí lọ́sibọ̀ láàmú lébà. àṣẹnílé sọ̀rọ̀ ká dúró tàbí a ní second term náà àṣẹnílé. àwọn kan wọ́n sọ pé gómìnà Ṣèyí Mákindé káwọn náà lọ fún president tó ọjọ́ wa ti lọ ẹ jẹ́ kí ẹ kí àwọn aráàlú kí gbogbo Ọ̀yọ́ náà gbogbo àwọn ènìyàn mọ́ yín báyìí. ó kí gbogbo ẹ̀yin tó ṣe wípé. àtàwọn tó wà online náà yẹ kí wọ́n. ó kí gbogbo ẹ̀yin tí ẹ ti pé ó yẹ kẹ́ ẹ ti sùn ẹ sùn ẹ dẹ̀ wọ́n tọ́lọ́ máa wà lá ẹ dúró pé kẹ́ ẹ gbọ́ tí a fẹ́ wí ẹ dẹ̀ tó tọ́ wa sọ́nà débi tí ọba yẹ kẹ́ ẹ ti tọ́ wa sọ́nà pẹ̀lú àwọn fóònù kọ́ tí ẹ méjì àmọ́ lóore o a dẹ̀ fẹ́ kẹ́ ẹ jẹ́ ká dáa dúró báyẹn nìkan ẹ̀kọ́ kan àkíyèsí wa tó bá dẹ̀ yẹ kẹ́ ẹ sọ fún wa ẹ máa sọ fún wa kẹ́ni ẹ máa fún wa Tolú ìwà àti ààrẹ mo kì í nítorí decide láti wá gbogbo ìgbà ni mo máa gbọ́ program yẹn tó bá rìkọ́dẹ̀ tó jí máa sẹ́ndẹ̀ sí mi máa rìkọ́dẹ̀ máa sẹ́ndẹ̀ sí mi mo rí passion yín lórí ìlú mo rí passion yín lórí àwọn nǹkan tẹ́yìn gan gbèrò wípé ó ṣe ẹ̀kọ́ rí ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń kọ́rẹ́ tiwa lágbára Ọlọ́run iléeṣẹ́ yìí ò ní jóná lágbára Ọlọ́run yìí náà dẹ̀ máa lo kìíní Ọlọ́run yìí kí mi yẹn ló gbé yìí lágbára Ọlọ́run mọ̀ ń bẹ̀ yẹn má rìlẹ́ǹtì ní ẹ̀fọ́ọ̀tì yín ẹgẹ́ ti pọ̀ jẹ́ àmọ́ tán àdẹ̀gbọ́n tán ẹgẹ́ ti pọ̀ jẹ́ iná lẹ́ẹ̀ máa gáàdì wa níbi kankan bí a bá ti ṣe dáadáa ẹ lè yìn wá bẹ́ẹ̀ tiẹ̀ yìn wá ibi tá a bá ti ṣe dáadáa ẹ gáàdì wa ẹ kọ̀rẹ́ẹ̀tì wa èmi ní passion seriously fún Ọ̀yọ́ North mi Ògbómọ̀ṣọ́ Òkè-Ògùn kọlọba aláàánú kó jẹ́ ká ní passion yẹn nìbàdàn náà àwọn ìsànù fún mi. ìbátẹ́sẹ̀ ti sọ pé sábà fọmọ ilé àwa ilé fún senatorial kẹ́lẹ́ pé support ìtìdàbà wọn àtúntò ti di. máa bá tẹ̀ tún padà bọ̀ kálídẹ́ẹ̀tì Ìbàdàn kan àti ẹ̀tí wọn bẹ́ẹ̀ wọn náà fẹ́ ṣe gómìnà ó lé òun lòún gbóná ju gbogbo àwọn tí ó jáde lọ. ọ̀rọ̀ pọ̀ àmọ̀ bí pẹ̀lẹ́pẹ̀lẹ́. tó àwọn tó tẹ̀lé sẹ́nitọ̀ wa gbẹ́ngbẹ́ng ọ̀nàrẹ́bù Ọlámídùn wọn lọ Àlàó Àkàlà wọn bẹnu lágbára ọ̀nàrẹ́bù Wùmí Ọládèjì wọ́n wà bí ọ̀nàrẹ́bù Túndé Olóyèdé àwọn náà wọ́n tẹ̀lé ọ̀nàrẹ́bù Ọbádọ́ba Alhaji Adéyẹmọ ọ̀nàrẹ́bù Akeem Wọléọlá Kúnlé Adéyí ọ̀nàrẹ́bù Wálé Adélékè ọ̀nàrẹ́bù Adémọ́lá Kazeem Salima Asifa ọ̀nàrẹ́bù Bàbá Àánú Prince Ọlọ́ládé Bello àwọn èèyàn pọ̀ ń bí then àwọn mídíà wa náà Ògbómọ̀ṣọ́ Focus TV Las Congo Dọ̀gbàkó ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ lágbára Túnjí Àlàbí Michael létí ẹ̀ àwọn náà wà ń bí tọ́ ẹ ṣe kan tẹ́lẹ̀tọ̀ ẹ kí sáàdéhùn yín pé ẹlẹ́mọ̀ wá ẹ sì wá gẹ́gẹ́ bí àbúrò yín náà ẹ ní ètò àwọn kan láti ẹ pé tí àbúrò wọn ṣùgbọ́n tọ ẹ̀yin ẹ̀fọ́ lóhun tí ẹ sọ àdúgbò ẹ̀. Premium news engine náà wà ń bí. àwọn alátọ̀sọ̀ tó àkìyìn ẹ̀ ṣe gan a tún mọ retí yín láìpẹ́ yìí ẹ̀yin aráalé sọ àníjì báyìí lórúkọ ààrẹ Agadagudu lórúkọ Benjamin Nize Oji tó ti ṣàpàlọ́pọ̀ mi.